adálẹ́bi o. Adálẹ́bi orí ti rà wọ́wọ́. Ọkùnrin kábàárì mi wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Analẹ́gbà o. Analẹ́gbà orí ti rà wọ́wọ́. Ọkùnrin kábàárì mi wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Adéládé, Adéládé, Adé àgàn wọ́wọ́. Ọkùnrin kábàárì mi wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Agúnlọ́kọ̀ o. Agúnlọ́kọ̀ ọkọ̀ ẹ̀gbẹ́ wọ́wọ́. Ọkùnrin kábàárì mi wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Ajaniya, Ajaniya, orí ti rẹ̀ wọ́wọ́. Ọkùnrin kábàárì mi wọ́ ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Gbójú rẹ̀ sókè. Ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Ẹ̀jẹ̀ rẹ̀ bọ́ ti ṣàn. Ojí o, hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Àjíǹdera ará mi ló fún wa níyè. Ó jíǹde o. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Ó jíǹde o. Hallelujah, Jésù jíǹde. Àjíǹdera ará mi ló fún wa níyè. Bí Jésù kò bá jíǹde, ìrètí gbọ́dọ̀ fọ́. Ẹkún fayọ̀ lójoojúmọ́, ẹkún fayọ̀ nígbàkúgbà. Jésù ṣẹ́gun ayé o, ìrètí ayọ̀ ní tiwa ojí o. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Ojí o. Àjíǹdera ará mi ló fún wa níyè. Ìjà dópin o, ogun sì tán. Olùgbàlà jagun mọ́lú o, orin ayọ̀ la ó máa kọ. Ó jíǹde o. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Àjíǹdera ará mi ló fún wa níyè. Bẹ́lẹ́sẹ̀ sọ́wọ́ pa kí wọ́n dìde sólúwa.
Jésù jíǹde ó jí o. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Àjíǹdẹ̀rà ara mi ló fún wa níyè. Ó ti jíǹde Jésù. Ní orúkọ Jésù, ohun gbogbo tó ti dòkú nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa, ẹ̀mí mímọ́ yóò jí dìde. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. Ohun gbogbo tó ti dòkú nínú ìdílé kọ̀ọ̀kan lórúkọ Jésù lónìí, ọ̀run yóò jí dìde. Ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́. A ó rí ọwọ́ agbára Ọlọ́run nínú ayé wa. Ẹ jẹ́ kí gbogbo wa ká tẹríba fún àdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù, Olúwa Ọlọ́run ayérayé ọba àwọn ọba, a gbé ọ̀gá yìn ọ́ lógo. Bàbá gba ọpẹ́ wa, ẹ̀mí mímọ́ òde ọ̀run ó yá gba ìyìn wa. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ìwọ nìkan ni lánàá, ìwọ nìkan ni lónìí, ìwọ náà ni títí láéláé. A ní ẹlòmíràn o tí a lè ké pè tó ju orúkọ rẹ lọ, torí pé àwa gbàgbọ́, a sì mọ̀ pé orúkọ rẹ ń ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ayérayé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun tó ti ṣe nínú ayé wa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo nǹkan tó tún ṣe. Ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa. Ayérayé ó yá gba ìyìn wa. Ọba àwọn ọba ó yá gba ọpẹ́ wa. Àwa bẹ̀bẹ̀ ní wákàtí ọ̀wọ̀ yìí o, torí o ní nínú ẹ̀ṣẹ̀ la lóyún wa, nínú ẹ̀ṣẹ̀ la bí wa sí, nínú ẹ̀ṣẹ̀ la ti ń jẹ tá a ti mọ̀. Olúwa dárí gbogbo àṣìṣe wa jì wá. Gbogbo ẹ̀ṣẹ̀ tó lè wà ní ìkọ̀kọ̀, èyí tó wà ní gbangba, èyí tí a mọ̀, èyí tí a mọ̀, Olúwa dárí jì wá lónìí. Ẹ̀mí mọ́ fi ọwọ́ agbára fa ìwé ẹ̀ṣẹ̀ wa ya. Olúwa mú ẹ̀ṣẹ̀ wa lọ sópin ìgbàgbé. Ọba tó pọ̀ nípa àti agbára, àyíká àti agbègbè wa ro ní agbára iná. Bá a ṣe lọ nínú àdúrà tòní, Olúwa máa bá wa lọ. Jẹ́ kí agbára ẹ̀mí mọ́ rẹ ṣiṣẹ́. Jẹ́ kí agbára ẹ̀mí mọ́ rẹ kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan ní ayọ̀. Jẹ́ kí ìdílé kọ̀ọ̀kan rí ìbùkún gbà. Gbogbo àwọn ẹ̀mí tó ń ṣàdúrà jẹ lórúkọ Jésù Kristi olùgbàlà, ó yẹ wọnú ìdè lọ. Ẹ̀mí mọ́ kó fi wọ́n sínú ìdè. Gbogbo ẹ̀mí tí kìí jẹ́ kéèyàn rí ọwọ́ Ọlọ́run lórúkọ Jésù Kristi olùgbàlà, ó yẹ wọnú ìdè lọ. Ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo wa pé a káàbọ̀ padà sí orí afẹ́fẹ́. Yóò dára fún wa ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó sì rí ọwọ́ Ọlọ́run nínú ayé wa. Nínú ìrìn àjò wa, a ó rí ọwọ́ agbára ẹ̀mí mímọ́. Àdúrà tá a fẹ́ gbà láàárọ̀ yìí, agbára ìyanu Ọlọ́run ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Agbára ìyanu Ọlọ́run ṣe iṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Ibi ò mọ nǹkan tí o fẹ́ kí Ọlọ́run ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ẹ fún o. Ó kálukú wa ló mọ ibi tí a ti fẹ́ kí Ọlọ́run dá sí ọ̀rọ̀ wa. A wá sọ fún Ọlọ́run pé Olúwa, bó ṣe lo agbára rẹ nígbàanì tó ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, Olúwa lò ó lórí ọ̀rọ̀ mi, lò ó lórí ìdílé mi, lò ó lórí àwọn ọmọ mi. Olúwa jẹ́ kí n rí ọwọ́ agbára ìyanu rẹ. Ẹ̀mí mọ́ jẹ́ kí n rí ọwọ́ agbára ìyanu rẹ. Bí ọdún yìí ṣe ń tán lọ, Olúwa jẹ́ kí èmi náà rí ìbùkún gbà nínú ọdún yìí. Bí ọdún yìí ṣe ń tán lọ, Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi jẹ́ kó já sí ọpẹ́. Jẹ́ kí ọ̀rọ̀ ìdílé mi jẹ́ kó já sí ìyìn. Olúwa ṣàánú fún mi, kọjú sí mi kó ṣe mí lóore. Lórúkọ Jésù, ọ̀run yóò sì ṣàánú fún gbogbo wa. Lórúkọ Jésù, a ó rí àánú gbà. Bí ẹ ṣe ń wọlé sí orí afẹ́fẹ́, ẹ máa bá mi share program yìí. Bí ẹ ṣe ń ṣe bẹ́ẹ̀, yóò dára fún yín lórúkọ Jésù. A ó sì rí ojúrere àti àánú Ọlọ́run ní gbogbo ibikíbi tí ẹ wà. Ìbùkún àti ojúrere rẹ̀ kò ní fi ayé yín sílẹ̀. Ní àárọ̀ yìí, a fẹ́ gbàdúrà. Ṣùgbọ́n ká tó lọ nínú àdúrà tòní, mo fẹ́ kí gbogbo àwa ọmọ Ọlọ́run ká tẹ́tí sí nǹkan kan. Ṣé ẹ rí pé ọdún yìí kọjá lọ, ó ń lọ díẹ̀. Ẹ jẹ́ ká sáré gba àdúrà yìí pé Olúwa, bó ti wù kí ìjì kó jà tó lọ́tún, bó ti wù kí ìjì kó jà tó lósì, Olúwa fi ààbò rẹ tó nípọn, agbára ààbò rẹ fi bo èmi àti ìdílé mi. Olúwa, má jẹ́ kí n nípìn aburú. Bí ọdún yìí ṣe ń tán lọ, Olúwa, má jẹ́ kí ìdílé mi fẹsẹ̀ kọ, má jẹ́ kí ìdílé mi ṣìrìn. Olúwa, ààbò rẹ tó nípọn, Olúwa fi bo èmi àti ìdílé mi.
olúwa fi bo èmi àti ará, olúwa fi bò wá, gbogbo àwa tá a wà lábẹ́ òkè àánú ìtúsílẹ̀ yìí, olúwa fi ààbò rẹ bò wá, ẹ̀mí mọ́ fi ààbò rẹ bò wá, ayérayé fi ààbò rẹ bò wá. Bí ọdún yìí ṣe ń tán lọ, olúwa má jẹ́ ká rí dààmú, má jẹ́ ká rí wàhálà. Olúwa, gbogbo ẹ̀dá tó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, olúwa mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí bàbá, bá mi fi ààbò rẹ tó nípọn bá mi fi bò wọ́n. Olúwa, bá mi fi ìṣọ́ rẹ bò wọ́n, bá mi fi ìṣọ́ rẹ ṣọ́ wọ́n lójú oorun, lójú ayé, lórí ìrìn. Bí ọdún yìí ṣe ń tán lọ, gbogbo ẹ̀dá tó wà lábẹ́ ohùn yìí tó sì ń gbàdúrà sí ọ, tó sì gbẹ́kẹ̀lé ọ, olúwa bá mi fi ààbò rẹ bò wọ́n. Torí o ní ẹni tó gbẹ́kẹ̀lé olúwa kì yóò ṣaláìní ohun tí ó dára. Olúwa, tí ọdún yìí fi ń parí lọ, má jẹ́ kí ohun tó dára, má jẹ́ kó ṣọ̀dá wọn, jẹ́ kí wọ́n máa rí àánú gbà. Olódùmarè, mo bẹ̀ ọ́ ní wákàtí ọ̀wọ̀ yìí, àrá ó sán, ìjì ó sì jà. Lórúkọ Jésù, gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí ò ní nípín nínú ẹ̀, àti ìwọ àtọmọ àti ìdílé ẹ ò ní nípín nínú ẹ̀. Ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Lórúkọ Jésù Kristi olùgbàlà, ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Gbogbo ẹnikẹ́ni tó wà lábẹ́ ohùn yìí tọmọ ẹ̀ ń ṣàìsàn, tóun gan ń ṣàìsàn, lórúkọ Jésù ọ̀run kó wò yín sàn. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí, ó yẹ ẹ gba ìtúsílẹ̀ o. Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, oníwọ ló wà lórí òkè àánú ìtúsílẹ̀, ìwọ ló sì ń ṣiṣẹ́ agbára. Gbogbo ẹ̀dá tó wà lábẹ́ ohùn yìí lónìí, olúwa sọ̀rọ̀ wọn dayọ̀, olúwa nu omijé wọn nù. Bí ọdún yìí ṣe tán lọ, jẹ́ kí wọ́n kọ ìtàn rere, jẹ́ kí wọ́n kọ ìtàn rere, jẹ́ kí wọ́n sọ ìtàn rere ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ó ti rí bẹ́ẹ̀, àṣẹ sì ti gùn ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Àdúrà wa ò ní agbára ìyanu Ọlọ́run. Kí ni wọ́n ń pè ní agbára ìyanu Ọlọ́run? Agbára ìyanu Ọlọ́run, mo fẹ́ kó o ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Báwo ni agbára ìyanu Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ gan-an? Agbára ìyanu Ọlọ́run tá a bá fẹ́ kó ṣiṣẹ́ nínú ayé wa, ohun ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé o gbọ́dọ̀ di ọmọ Ọlọ́run. Nínú gbogbo ọ̀rọ̀ rẹ pẹ̀lú ọmọnìkejì, yes ẹ gbọ́dọ̀ jẹ́ yes, no ẹ gbọ́dọ̀ jẹ́ no. Tí a bá fẹ́ kí agbára ìyanu Ọlọ́run kó ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ wa, ẹ rí i pé lórí òkè àánú ìtúsílẹ̀, òtítọ́ lèmi máa ń sọ. Torí mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀, wọ́n máa ń rò pé bóyá ó kàn ń sọ ni, tó bá yá yóò yí padà. Ẹni tó bá ń rò bẹ́ẹ̀ kàn ń tan ara ẹ̀ jẹ ni o. Iṣẹ́ ìránṣẹ́ tèmi ò ń ṣe iṣẹ́ ìránṣẹ́ alọ́nilọ́wọ́gbà. Ẹni tó bá dé sọ pé látijọ́ tí ẹ ti ní testimony, àbẹ́ tó ní testimony, mo pe òun jókòó pé ó yá iye báyìí ni kó wá san, kó kọ́mẹ̀ntì ẹ̀ sórí ibi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń fún èṣù láàyè láti fìyà jẹ wọ́n, nítorí pé kí ni, ojú kan náà ni wọ́n fi ń wo gbogbo ẹni tó bá ti ní ìránṣẹ́ Ọlọ́run ní òun. Ojú kan ṣo ni wọ́n fi ń wò wọ́n. Ẹ̀yin náà sì ti rí gbogbo àwọn ẹ̀dá tó ń wúrú wà bẹ́ẹ̀, ẹ̀rí tó máa ń gbẹ̀yìn wọn. Torí ẹ̀, ó kàn máa ń ṣe mí láàánú pé ọ̀pọ̀lọpọ̀ máa ń gba èṣù láàyè láti borí ayé wọn. Lórúkọ Jésù, gbogbo ọmọ Ọlọ́run tó wà lábẹ́ ohùn yìí, tó sì gbàgbọ́ nínú orúkọ Ọlọ́run, ogun òkùnkùn kò ní borí rẹ o. Ogun òkùnkùn kò ní borí wa lórúkọ Jésù Kristi olùgbàlà. Agbára ìyanu Ọlọ́run, agbára ẹ̀ sì wà síbẹ̀. Agbára ìyanu Ọlọ́run sì wà. Àwọn kan lè máa ṣe arẹnjí, wọ́n lè máa lọ́ni lọ́wọ́ gbà. Ìwọ tó jẹ́ ọmọ Ọlọ́run tó sì gbàgbọ́ nínú agbára yìí, o nídìí láti wo tiwọn o. Tí o nídìí láti ṣe ni pé o nídìí láti gbàdúrà sí ọ̀rọ̀ ara rẹ. O torí wòlíì wá sílé ayé o, bẹ́ẹ̀ ló torí pásítọ̀ wá sílé ayé. Ọlọ́run sì ti fún ọ ní agbára kan, àìmọ́lò ló ń jẹ ọ́ níyà. Àìmọ́lò náà ṣe ń lọ ọ lọ́wọ́ gbà. Àìmọ̀ agbára yìí lò náà ṣe ń tàn ọ́ jẹ. Àìmọ̀ agbára yìí lò náà ṣe ń sọra wọn di Ọlọ́run. Ló ṣe wà lábẹ́ àtẹ́lẹsẹ̀ wọn, náà sì ń fìyà jẹ ọ́. Ohun gbogbo tó yẹ kó o fi máa ṣe nǹkan rere, wọ́n sì ń gbà á lọ́wọ́ ẹ. Nítorí pé agbára tí Ọlọ́run fún ọ, ìwọ gan fúnra rẹ ò mọ̀ lò. Ọ̀lẹ ò jẹ́ kó o lè lò. Òròjú ò jẹ́ kó o lè lò.
ìyanu òjijì ní gbogbo wa ń fẹ́ là ń wá kiri lọ́dọ̀ wòlíì àti pásítọ̀. Torí ẹ̀ ni wọ́n sì ṣe ń bá àwọn tí wọ́n ń bá sùn wọ́n ń bá wọn sùn. Ìwọ tán lè gbowó lọ́wọ́ rẹ wọ́n ń fọgbọ́n orí gbà á. Ìwọ tán gbalé wọ́n ń gbà á, ìwọ tán gbalẹ̀ wọ́n ń gbà á, ìwọ tán gba mílíọ̀nù wọ́n ń gbà á, nítorí pé ìwọ gan ò mọ irú agbára tí Ọlọ́run fún ọ, ìyà ẹ̀ sì ń jẹ ọ́. Ọlọ́run bá ọ sọ̀rọ̀ lónìí. Ògo ni fún ọ bàbá. Ọlọ́run bá ọ sọ̀rọ̀ pé kó o yí padà kí agbára ìyanu òun kó lè bẹ̀rẹ̀ iṣẹ́ nínú ayé rẹ. Ó dìgbà tí wọ́n fúnra rẹ bá bẹ̀rẹ̀ sí fi ẹnu ara rẹ pè é tó sì rí pé lóòótọ́ ẹni yìí gbàgbọ́ nínú mi. Mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ lánàá, ẹni wá ń sọ gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ sí kó tó di pé Ọlọ́run pè mí, kó tó di pé wọ́n darapọ̀ mọ́ wa. Wọ́n ní àwọn ò lè mọ sọ pé tó wá ku èmi àtàwọn nìkan torí ìyàwó àwọn wà bí yóò fà wọ́n ṣe yẹ̀yẹ́. Wọ́n ní èmi ń kọ́ mélòó lèmi fẹ́ sọ. Ẹnìkan lórí prógráàmù náà lèmi náà ti wọ́n gbà tẹ́mi náà ní Jésù Kristi tí mi ò tiẹ̀ mọ̀ pé tí mò ń wá kiri àṣẹ Ọlọ́run fún mi. Bàbá yìí ó lè sọ òru dọ̀sán, ó lè sọ ọ̀sán dalẹ́. Ẹ pè é, nọ́mbà rẹ̀ rèé, èmi náà bá pè é. Ó kọ́kọ́ gba 80,000. Lẹ́yìn 80,000 ó tún gba 70,000. Bíbélì rèé. Tí bá parọ́, kò sí èso kan rere tó so nínú ayé mi. Ohun gbogbo tí mo ná 70,000 nígbà tí mo mọ Jésù Kristi pẹ̀lú ìrọ̀rùn fúnra ẹ̀ ló ń darí mi pé ó yá ọmọ mi lọ bí báyìí, lọ bí báyìí. Gbogbo ẹ̀yin tẹ́ wàá lo òyìnbó, mo máa ń sọ ẹ má fira yín ṣeré o. Ilé tí mo gbé, mo ti ń gbé bẹ̀ fún bí ọdún 4. Nígbà tí mi ò mọ Jésù, tí mo kún rí mo kàn ń kọjá lọ ni. Ṣùgbọ́n nígbà tí mo tó mọ̀ pé mi náà mọ̀ pé agbára tí mò ń wá kiri lọ́dọ̀ àwọn ẹ̀mí òkùnkùn àwọn atannijẹ yìí, àṣé mi náà ni. Mo wà nulẹ̀ lọ́jọ́ náà ló ní ọmọ ọ̀dọ̀ mi lọ sẹ́yìn ìkùlé rẹ̀ mo fẹ́ fi nǹkan hàn ọ́. Mo sì jáde, kí l'Ọlọ́run darí mi lọ, mo sì rí nǹkan náà pé ó ní wo ohun tó wà ń bì, ó yá gbé anointing oil rẹ kó sọ̀rọ̀ àṣẹ dà á síbẹ̀. Kò pé oṣù 2 lálọ́ọ̀dún ní ká jáde. Èmi àjàwó mi bẹ̀ pé stress yìí lásìkò yìí ká mọ kẹ́rù kiri, èmi ò tiẹ̀ láìkí wàhálà. Ó ní rárá o ká jáde, a ní òkè a máa tún fowó kún fúnra wa. Ó ní rárá ká ṣáà jáde níṣẹ́. Òun fi ìyàwó òun lóyún, ìyàwó òun fẹ́ bímọ, òun fẹ́ padà sínú ilé yẹn. Ọlọ́mọjà ara padà sí burú. Nínú ìlú yìí téèyàn bá kọ́lé tó bá fẹ́ kó lọ lé tuntun míì kò lè padà sí ilé àtijọ́ mọ́. Ó ṣàní á jáde by all means. Máa wí àwọn pé yá jáde. Iná ti ràn, iná ràn ni. Ọ̀pọ̀lọpọ̀ ìwọ náà tó ní Jésù ó lè jẹ́ tó ń ní ọ lára inú ilé tó gbé ló wà. Gbọ́ngbà tó ní Jésù, bàbá ní ẹja gbàdúrà sómi, ó yẹ lọ lo omi ẹ lọ fi wọ́n nu ilé, ó wò ó pé omi lásán ni. Yóò sì ṣiṣẹ́ omi lásán náà. Wọ́n tó bá mọ̀ pé lóòótọ́ omi agbára ìyanu ni Ọlọ́run ni omi yìí, yóò ṣiṣẹ́ ìyanu nínú ayé rẹ̀. Mọ̀ wá tí ò sọnù kiri mọ́ jẹ́ wọn ó lù ọ́ ní jìbìtì. Nǹkan tó ní ìdí bó ṣe gbọ́ mi ni pé Olúwa mo ti ṣetán láti fi ayé mi fún ọ. Olúwa mo fẹ́ mo fún ọ ní ààyè kí agbára ìyanu rẹ kó bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Nítorí ní ìdí rèé, ó rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ohun tó ṣókùnkùn sí ọ yìí bàbá ọmọ fi hàn ọ́. Ọmọbìnrin kan sọ fún mi lánàá ń dáde òun ò lálàá rí. Òun ò lálàá rí, mo lẹ́ẹ̀lálàá ẹja gbàdúrà. A sì gbàdúrà. Dádì òun ò lálàá, lálàá ẹ ṣáà máa wo nǹkan tọ́lọ́run mi fẹ́ ṣe. Ó ní dádì àlá náà tó 3 minutes tó fi sẹ́ǹdì ẹ̀. Ó ló ń lálàá òun dẹ̀ rántí gbogbo ẹ̀. Ó rántí nígbà tó bá ti fi ayé rẹ̀ fún Jésù Kristi olùgbàlà. Nígbà tó bá ti gbẹ́kẹ̀lé pé wòlíì ló lè bá mi ṣe, pásítọ̀ ló lè bá mi ṣe, babaláwo ló lè ṣe, abọ̀rìṣà ló lè ṣe. Má jẹ́ ń wá láláì rí ọ, má jẹ́ ń wá láláì rí ọ, Jésù mo wá sọ́dọ̀ rẹ o, má jẹ́ ń wá láláì rí ọ o, má jẹ́ ń wá láláì rí ọ, má jẹ́ ń wá láláì rí ọ o, Jésù mo wá sọ́dọ̀ rẹ o, má jẹ́ ń wá láláì rí ọ o. Àná wa ó dọ̀lọ́mọ, Jábésì wa ó rógolo,
Jésù mo wá sọ́dọ̀ rẹ o, má jẹ́ n wá láláì rí ọ o. Ọ̀pọ̀lọpọ̀ ni ó wá tí ò sì ní rí, nítorí wípé kí ni, wọn ò fi ayé wọn ò fààyè sílẹ̀ kí Ọlọ́run bá ayé wọn rìnrìn àjò. Wọn ò fi ààyè sílẹ̀ kí ẹ̀mí mọ́ Ọlọ́run kó ṣiṣẹ́ nínú ayé wọn. Wọn ò fi ààyè sílẹ̀ kí agbára Ọlọ́run ṣiṣẹ́ nínú ayé wọn. Sátánì ti gba nǹkan kan kúrò nínú ayé wọn. Jésù yóò ṣe ìyanu. Ṣé ìwọ èmi àti ẹ gbàgbọ́ pé Ọlọ́run yóò ṣe ìyanu ní ìtókù kọ́dún yìí parí? Ní ìtókù kí ọdún yìí ṣe kíni o, kí ọdún yìí parí. Ṣé èmi àti ẹ ṣáà gbàgbọ́ pé Jésù yóò ṣe ìyanu? Ṣé a gbàgbọ́ pé ọba àwọn ọba yóò ṣe ìyanu? Ẹlòmíì tá bá ní aago 8 ní prógráàmù, ó di aago 9 kó tó darapọ̀, ó sì ń wá ìyanu. Aago 10 ní prógráàmù, ó di aago 10:15. Ẹ jẹ́ n sì mọ̀ wò ó, nígbà tádùúrà bá gbóná ni màá tó join, ó sì ń wá ìyanu. Ó sì ronúpìwàdà lónìí pé Olúwa, mo kà ọ́ kùn àìkàkún nì níwájú Ọlọ́run. Ó kà Ọlọ́run kún nì. Tó bá kà á kún, aago 10 ní program, ò ní dúró pé ó di aago 10:15 kí n tó darapọ̀, jẹ́ kí n sì sùn díẹ̀ sí i. Nǹkan kò dí ọ lọ́wọ́, kì í ṣe iṣẹ́ ló dí ọ lọ́wọ́, kì í ṣe nǹkan kan, ṣùgbọ́n ó dìgbà tí prayer point bá ń gbóná kí n tó darapọ̀. Ó sì lóun wá ìyanu. Má jẹ́ n wá láláì rí ọ, má jẹ́ n wá láláì rí ọ o. Jésù mo wá sọ́dọ̀ rẹ o, má jẹ́ n wá láláì rí ọ o. Agbára ìyanu Ọlọ́run ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Act of Apostle. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Act of Apostle chapter 4 verse 30. 4:30. Chapter 4 verse 30. Kí ìwọ kí ó fi níná ọwọ́ rẹ ṣe dídá ara, àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣe ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ̀. Dàmísí pé ó nìkan lọ́ba tó ga jùlọ. Ó nìkan ló lè gbé ojú rẹ sókè sí, tí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fi lè ṣẹlẹ̀ nínú ayé rẹ. Níbikíbi tó ti ń gbọ́ mi, ó wàá sọ fọ́lọ́run láàárọ̀ pé Olúwa, mo fẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ kó máa ṣẹlẹ̀ nínú ayé mi. Ó ní kí ìwọ kó o sì fi níná ọwọ́ rẹ ṣe dídá ara, àti kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu kí ó máa ṣẹlẹ̀ ní orúkọ Jésù ọmọ mímọ́ rẹ̀. Jésù nìkan oníṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fi lè ṣẹlẹ̀ nínú ayé rẹ o. Nígbà tí o bá sì ṣe kíni, tó bá wà ní mímọ́, tó bá ṣe kíni, tó bá wà ní mímọ́, ìwọ ìyàwó ò sí ní mímọ́, ọkọ ò sí ní mímọ́, inú ẹ dọ̀tí sọ́kọ rẹ, inú ọkọ o kò dá síyàwó, o sì ní o fẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀, kò lè ṣẹlẹ̀ o. Àfi kó o ronúpìwàdà, kó o wà ní mímọ́, torí Ọlọ́run kì í ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nínú ayé onídọ̀tí. Mọ̀mọ́, bàbá, ọ̀pọ̀lọpọ̀ ló àjọ gbàdúrà láti January títí di àkókò yìí, o ò lè sọ pé ìyanu báyìí lọ́lọ́run ṣe. Kí ló fà á? Ṣọ́lọ́run burú tó bẹ́ẹ̀ ni? Bàbá mi ò burú tó bẹ́ẹ̀. Yẹ ara rẹ wò, yẹ ara rẹ wò. Ṣé ìwà rẹ kọ́ ló fún àwọn ẹ̀mí òkùnkùn láàyè láti gba ìyanu rẹ dànù? Yẹ ara rẹ wò, yẹ inú wọdúrópù ẹ wò, wọdúrópù ọkàn rẹ, inú wọdúrópù ọkàn rẹ yẹ̀ wò ṣó wà ní mímọ́. Yóò dára fún wa lórúkọ Jésù Kristi olùgbàlà. Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti sọnù nínú ayé. Ayé sì wà rúdurùdu lónìí. Ọmọ ń pa òbí lẹ́kún, òbí ń pa ọmọ lẹ́kún, nítorí pé òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò sí mọ́ nínú ayé. Prosperity ló kù tá à ń gbọ́. Pásọ̀ tó fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run gan ǹjẹ́ òun gan mọ́? Wòlíì tó fẹ́ ṣiṣẹ́ ìyanu gan ǹjẹ́ fúnra ẹ̀ ayé rẹ̀ mọ́? Ǹjẹ́ ìwà rẹ̀ dá sí ọmọnìkejì? Ǹjẹ́ ó ṣèfẹ́ Ọlọ́run? Wòlíì tó fẹ́ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, appearance ẹ̀ gan ǹjẹ́ ó fi hàn pé ọmọ Ọlọ́run ni?
nígbà tí gbogbo wa bá ń wá nǹkan níwájú Ọlọ́run ni a máa ń look like SU. Nígbà tá a bá rí nǹkan kan fẹ́ tá a nídìí nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run mọ́, a look like tout. O ò sí ní mímọ́, báwo ni iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣe fẹ́ ṣẹlẹ̀? Irú ọ̀pọ̀lọpọ̀ yìí ló máa ń blame wòlíì. Ọlọ́run ò pe wòlíì yẹn, pásọ̀ yẹn Ọlọ́run ò pe, ìránṣẹ́ Ọlọ́run yẹn Ọlọ́run ò pe. I'm just wasting my time. Ìwọ fúnra rẹ ló ń wéṣì àkókò rẹ o. Èyí tọ́lọ́run pé nígbà tó bá ń sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún ọ, inú rẹ máa ń bàjẹ́ ni. Tó yẹ kí ayọ̀ rẹ kún pé ó wá mi rí, ó ní ó ti wá mi rí, ó ti pè mí wálé, ó sọ mí dá láyọ̀, Jésù ti Násárẹ́tì. Ó ti wá mi rí, ó ti pè mí wálé, ó sọ mí dá láyọ̀, Jésù ti Násárẹ́tì. Tó bá ń gbọ́ ìwàásù Ọlọ́run tó bá ayé rẹ wí, ó yẹ káyọ̀ rẹ ó máa kún ni pé Olúwa wá mi rí lónìí. Ẹ̀mí mímọ́ wá mi rí, ṣùgbọ́n nígbà náà nínú rẹ máa bàjẹ́ pé n tí mò ń fẹ́ kọ́ lẹ́nu yìí ń sọ jẹ́ ń gbé kúrò. Ṣé wọ́n fúnra rẹ kọ́ ló ń gbé ìyanu rẹ kúrò? Torí lè jẹ́ pé Ọlọ́run bá wá ọ rí, kò lè fi ara rẹ̀ hàn bí alágbára nínú ayé rẹ. Kò sí agbára rẹ̀ kankan tí ó ṣiṣẹ́. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Acts of Apostles chapter 9 verse 34. Chapter 9 verse 34. Pétérù sì wí fún pé ẹni Jésù Kristi mú ọ lára dá, dìde kí o sì tú àkéte rẹ ṣe. Ó sì dìde lójú kan náà. Agbára Ọlọ́run ni, agbára Ọlọ́run farahàn nínú ayé rẹ̀. Agbára Ọlọ́run fi ara hàn nínú ayé rẹ̀ nígbà tóun náà gbàgbọ́ tó sì súnmọ́ Ọlọ́run. Nígbàgbọ́ tó súnmọ́ Ọlọ́run, Pétérù sì wí fún pé ẹni Jésù Kristi mú ọ lára dá. Ọ̀rọ̀ ni, ọ̀rọ̀ la fi dálé ayé, ọ̀rọ̀ la fi ṣẹ̀dá ènìyàn. Ṣùgbọ́n ìwọ fúnra rẹ gan ò súnmọ́ Ọlọ́run. Àwọn kan sì wà tó jẹ́ pé àwọn ti fi ayé wọn jì fí òkùnkùn. Tó bá tó àkókò máa fi eré sinimá onígbàgbọ́ kan hàn yín 2 minutes péré ni. Ṣùgbọ́n 2 minutes in tó wà nínú ẹ̀ ó lè mú kí ènìyàn má rí ojú rere Ọlọ́run títí láéláé tí ò bá mọ Jésù. Èṣù ó kàn máa jẹ níyà ni. Èṣù ó máa bá ọ gbé, yóò máa bá ọ sùn, ó sì tún máa dúpẹ́ lọ́wọ́ èṣù pé o ṣé o Sátánì. Ó tún máa lọ fi ọ̀rọ̀ rẹ lọ èṣù, ó máa fi ọ̀rọ̀ rẹ lọ Sátánì tó sì mọ̀ pé Sátánì gan tó ní mí lára ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ọmọ Ọlọ́run yí padà. Ọdún yìí mọ̀ tó ti tán lọ tán báyìí, ó kù oṣù mélòó. Ọlọ́run sì ní ọdún àṣepé ní ọdún yìí, ó sì ń ṣe àṣepé ayé rẹ̀ nínú ayé àwọn ènìyàn. Bó ti jẹ́ pé ìjọ́ tí n bá ti sọ̀rọ̀ nípa testimony làwọn èèyàn mọ̀ send testimony. Tó bá sì ti rí bẹ́ẹ̀, èmi náà ò ní play ẹ̀. Tí ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run ò bá ti dé mọ́ bí testimony tẹ́ àwọn èèyàn bá ní ẹ̀rí wọn ò ní jẹ, which is very bad. Ṣùgbọ́n níjọ́ tó bá ti rí pé ọ̀rọ̀ Ọlọ́run débi ìwọ ẹ̀rí, wọ́n mọ̀ á jẹ́rìí. Kódà dìde kó o sì mú àkéte rẹ. Agbára Ọlọ́run ti mú ọ lára dá. Ìwọ tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn, Ọlọ́run ní o dìde lónìí nítorí pé agbára Ọlọ́run mú ọ lára dá. Agbára yìí nìkan ló lè wò ènìyàn sàn, kò sí nǹkan míì. Tẹ́nìkan bá ní abracadabra kan bẹ, irọ́ ni o. Láì ní Jésù nínú ayé rẹ, kò sí agbára Ọlọ́run tó lè wò ọ́ sàn nínú gbogbo ohun tó ń là kọjá o. Olúwa jẹ́ kí n rí àánú gbà. Bó o ló ṣe lè rí àánú gbà? Agbára ìyanu Ọlọ́run yìí bó o ló ṣe lè ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ rẹ? Ẹ jẹ́ àjọ sí Bíbélì wá sí John chapter 11 verse 40. John chapter 11. John chapter 11 verse 40 to 42. Jésù wí fún pé èmi kò wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́
ìwọ ó rí ògo Ọlọ́run. Jésù wí fún pé èmi kò wí fún ọ pé bí ìwọ bá ṣe kí ni o tó o bá gbàgbọ́ ó rí ògo Ọlọ́run. Níbo ni ìgbàgbọ́ wà lónìí? Ìgbàgbọ́ rẹ dà láti January. Ọlọ́run àṣepé lọ́lọ́run, Ọlọ́run àṣepé lọ́dún yìí, Ọlọ́run àṣepé lọ́dún yìí. Ṣùgbọ́n nígbà tó bá ti kúrò lórí òkè àánú ìtúsílẹ̀ ó ti gbàgbé pátápátá pé ọdún àṣepé lọ́dún yìí. Ó tún ti nawọ́ mú nǹkan míì. Jésù wí fún pé èmi kò wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó rí ògo Ọlọ́run. Láì jẹ́ pé o jẹ́ ọmọ Ọlọ́run o sì gbàgbọ́, o ò lè borí ogun òkùnkùn o. O ò lè borí ogun òkùnkùn o. O gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run kó o sì jẹ́ onígbàgbọ́. Kì í ṣe ìgbàgbọ́ àfẹnujẹ́, kì í ṣe ìgbàgbọ́ mo gbé bíbélì báyìí, mò ń gbé bíbélì, mò ń lọ ṣọ́ọ̀ṣì. Ọkàn rẹ gbọ́dọ̀ gbàgbọ́, ọkàn rẹ gbọ́dọ̀ rọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kì í ṣe àdúrà nìkan lọkàn rẹ gbọ́dọ̀ rọ̀ mọ́. Kì í ṣe àwẹ̀ nìkan, o lẹ́bùn àwẹ̀ o lè gbà, o lẹ́bùn àdúrà o lè gbà. Ṣùgbọ́n nǹkan kan sọnù, nǹkan kan yìí ta ni máa ń gbà sọnù nínú ayé àwa ènìyàn? Èṣù ni, Sátánì, ẹni ègbé ẹni ẹ̀kọ́, kì í wá nǹkan méjì lọ́wọ́ ọmọ Ọlọ́run láti kọ́kọ́ gbà, ó ní ìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ náà máa ń sọ pé ẹ pé wòlíì yìí kó gbàdúrà fún yín. Wọ́n bá ti lọ wo orí péèjì mi, wọ́n ń gbé eléyìí kọ́, eléyìí ni wòlíì. Èmi sì máa ń rẹ́rìn-ín torí mi ò tí ì bẹ̀rẹ̀, mi ì tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ẹ̀rín máa ń pa mí ni torí àwọn tó bá sọ bẹ́ẹ̀ Ọlọ́run mi máa jẹ́ kán mọ̀ pé wòlíì lọmọkùnrin yìí. Ṣùgbọ́n a máa ṣe mí láàánú fún àwọn tó bá ti pàdánù ẹ̀mí wọn kí wọ́n tó gbàgbọ́ Ọlọ́run pé wòlíì lọmọkùnrin yìí. Ìyá kan ẹkún gbọ́ ọgbà tó sọ ní òun ti bu yí dádì ẹjọ́ ẹ dáríjì mi, òun ti pè yín ní jígóló pásítọ̀, ẹni tí ò mọ̀ mí rí kò pè mí rí, ṣùgbọ́n èmi ò bù àwọn wèrè àwọn ayírada wòlíì èṣù ni wọ́n ti sọ lé ayé dà bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run wá jẹ́wọ́ ara ẹ̀ fún pé kí ọmọkùnrin yìí ṣe ohun tó pé o, màá sì jẹ́ kó o mọ̀. Ó sì ní ọmọ kan ẹsẹ̀ síkúsẹ̀ lọ́mọ yìí. Ọlọ́jọ́ náà ń mọ bóun ṣe kílíkì sórí péèjì mi ni mo bá ní ẹnìkan wà lábẹ́ ohun yìí o, ọmọ rẹ aláìsàn báyìí ni, gbé omi síta. Ó lóun bá sáré wọ yàrá, òun bá lọ gbómi, òun bá gbàdúrà sómi, òun bá fọmọ yìí lómi mu. Ẹ̀yà tí mò ń sọ ìyá Amẹ́ríkà ló wà. Àwọn aráàlú òyìnbó dọ́là máa ń jọ wá lójú gan. Ìgbéraga Sátánì ó sì ń nà wọ́n ní pàṣán pẹ̀lú ẹ̀mí ìgbéraga wọn náà. Ó bá lọ gbómi, Ọlọ́run ní ó yá súre, mo sì súre sínú ẹ̀. Ó bá fọmọ yìí lómi mu. Ọmọ tí kì í sùn lóru mọ́jú tí mọ́ pò yí ilé ìwòsàn. Ó láago 10 àárọ̀ mọ́ lu ọmọ yìí ò dìde lórí bẹ́ẹ̀dì. Ẹ̀rù bá bẹ̀rẹ̀ sí bá òun bá lọ yọjú wò pé are you okay? Ó ní question tọmọ kọ́kọ́ béèrè lọ́wọ́ òun ló ba òun nínú jẹ́ tóun fi pè mí pé kí n dáríjì o. Pé mọ́, where did you get that water? I think I need more. Ó ní òun sọ fún mi ọ̀sẹ̀ méjì rèé o, ọmọ yìí ò sí kí o kò oúnjẹ ó ń sùn o. Nígbà náà ló wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí tú àṣírí ogun ayé ẹ̀ fún mi. Ó wá ní dádì ẹ̀ mọ́ bínú, ó ti pè yí pé jígóló pásítọ̀. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń dádì ẹ̀ mọ́ bínú, ó yẹ káwọn ti pè yín. Ṣùgbọ́n Facebook ẹ̀rù wọn pásítọ̀ Facebook yẹn look like a pastor dádì. Ó sì lọ bá mi demarcate ojú mi kí n rí bíi pásítọ̀. Láì jẹ́ pé o bá gbàgbọ́, Olúwa jẹ́ kí n rá àánú gbà. Àánú wo ló fẹ́ gbà láì gbàgbọ́? Àánú wo ló fẹ́ gbà láì gbàgbọ́? Ó sì ń dùn mí pé ọdún yìí sì ń lọ díẹ̀díẹ̀. Verse 41, nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí. Jésù gbé ojú rẹ̀ sókè, ó sì wí pé bàbá, mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí ìwọ gbọ́ tèmi.
kò gbàdúrà kò làágùn ayé rẹ̀ ò nídìí kò gbàdúrà gbàfẹ́ kú. Nǹkan kan ló sọnù tí ọ̀rọ̀ Ọlọ́run ò fi ṣiṣẹ́. Inú ọ̀rọ̀ tá à ń sọ yìí ìyanu ń ṣẹlẹ̀, àmì ń jáde. Agbára Ọlọ́run ń rìn jáde pẹ̀lú ọ̀rọ̀. Ó ní bàbá mi mo dúpẹ́ pé o gbọ́ tèmi. Kí ló ṣẹlẹ̀? Òkú sì dìde lẹ́sẹ̀kẹsẹ̀. Òkú sì dá láàyè. Nígbà náà wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú sí. Òkú ti dá láàyè, ó yá jáde. Ó wá dúpẹ́ pé bàbá mi mo dúpẹ́ pé o gbọ́ tèmi. Kí ìyanu yìí ó tó ṣẹlẹ̀, nǹkan kan ló kọ́kọ́ ṣẹlẹ̀. Ìgbàgbọ́ rẹ̀ ń bo ló wà? Níbo ni ìgbàgbọ́ ọmọ Ọlọ́run wà lónìí? Ọmọ Ọlọ́run tó ń rìn bí ẹni tí ò ń ṣe ọmọ Ọlọ́run. Nígbà tí ogun dé, ò mọ ohun tó yẹ kó o ṣe. Ogun a máa pa iyè mẹ́lòmíì nínú débi pé yóò lọ bá ẹni tí ò yẹ kó lọ bá. Ẹni tí ò yẹ kó ṣe yóò ṣe. Ìjẹkújẹ tí ò yẹ kó jẹ yóò jẹ. Ẹni tí ò yẹ ó kúnlẹ̀ kó dọ̀bálẹ̀ fún yóò máa kúnlẹ̀ yóò máa dọ̀bálẹ̀ fún. Ó ti fi orí rẹ balẹ̀ fún ọlọ́run àjèjì. Ó ti fi orí rẹ balẹ̀ fún kíni o? Fún ọlọ́run àjèjì. Nítorí pé o gbàgbọ́ nínú tí o ń gbọ́. Àfi nǹkan tó o bá fojú rí báyìí ló tó gbàgbọ́. Òkúta mẹ́ta tán kó sílẹ̀. Irin tán kó sílẹ̀. Bójò bá rọ̀ látọ̀dọ̀ bàbá mi lókè, òjò ó pa. Bóòrùn bá rọ̀ látọ̀dọ̀ bàbá mi lókè, òòrùn ó pa. Òun ló forí rẹ̀ balẹ̀ fún. Ó nìkan ló rò pé ó lè gbọ́. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa. Luke chapter 1. Luke chapter 1 verse 37. Luke chapter 1 verse 37. Olúwa ti ṣetán láàárọ̀ yìí láti ṣe kíni? Láti ṣí òkè tó ń dí ayé mi àti ẹ lọ́wọ́. Ọlọ́run ti ṣetán láti ṣí òkè náà nídìí. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Luke chapter 1 verse 37. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Gbogbo òkè tó ń dí ayé rẹ lọ́wọ́ yìí Ọlọ́run ti ṣetán láti ṣe kíni o? Láti ṣí wọn nídìí. Nítorí pé èmi gbàgbọ́ pé kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Mo fẹ́ kó o gbàdúrà láàárọ̀ pé Olúwa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, Jésù ṣèyanu láyé mi lórí ogun tí mo rò pé mi ò lè ráàánú gbà lórí ẹ̀mọ́ yìí. Olúwa ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ. Ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ. Ayérayé bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ. Ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Ayérayé ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ ìyanu rẹ. Mo ti gbàgbọ́ nínú rẹ Olúwa pé ìwọ nìkan ló lè ṣe. Mo ti gbàgbọ́ pé ìwọ ló lè sọ̀rọ̀ mi dayọ̀. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Kò sí ẹni tí ẹ̀mí mímọ́ ò lè ṣe. Ìwọ tó gbàgbọ́ pé kò sí tí Ọlọ́run ò lè ṣe, bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ láàárọ̀ yìí pé Olúwa fi agbára rẹ hàn nínú ayé mi. Fi agbára rẹ hàn lórí ayé mi. Lórí ayé àwọn ọmọ mi Olúwa bẹ̀rẹ̀ sí fi agbára rẹ hàn. Lórí iṣẹ́ mi bẹ̀rẹ̀ sí fi agbára rẹ hàn. Lórí òwò mi Olúwa bẹ̀rẹ̀ sí fi agbára rẹ hàn. Lórí ìwòsàn mi Olúwa bẹ̀rẹ̀ sí fi agbára rẹ hàn. Olúwa ṣàánú mi. Ẹ̀mí mímọ́ ṣàánú mi. Ọdún yìí ń tán lọ. Bó ṣe ní ọdún àṣepé lọ́dún yìí Olúwa jẹ́ kémi náà ó ráàánú gbà. Jẹ́ kí n wà láwọn ará àwọn tí agbára rẹ̀ ó ṣiṣẹ́ ìyanu lórí ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tá a wà. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀. Ẹ jẹ́ ká bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Fi ara rẹ hàn bí alágbára lórí ọ̀rọ̀ mi. Lórí ogun tí mò ń jà yìí Olúwa bẹ̀rẹ̀ sí fi ara rẹ hàn. Lórí gbogbo ìṣòro mi Olúwa bẹ̀rẹ̀ sí fi ara rẹ hàn. Lórí gbogbo àdáwọ́lé mi Olúwa bẹ̀rẹ̀ sí fi ara rẹ hàn. Olúwa fi ara rẹ hàn lórí ọ̀rọ̀ mi. Olúwa fi ara rẹ hàn, fi ara rẹ hàn, fi ara rẹ hàn, fi ara rẹ hàn, fi ara rẹ hàn. Lórí àdáwọ́lé mi Olúwa bẹ̀rẹ̀ sí fi ara rẹ hàn. Olúwa gbogbo òkè tó dí ayé mi lọ́wọ́ Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Olúwa gbogbo ogun tó dí ayé mi lọ́wọ́
gbogbo òkè tó di ayé mi lọ́wọ́ Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí nítorí pé kò sí tí ò lè ṣe. Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Képe Ọlọ́run, ẹ képe Ọlọ́run pé Olúwa kò sí tó lè ṣe. Gbogbo òkè tó di ayé mi lọ́wọ́, gbogbo òkè tó ń di iṣẹ́ ìyanu mi lọ́wọ́, gbogbo òkè tó ń di ọ̀rọ̀ mi lọ́wọ́, gbogbo òkè tó ń di àánú mi lọ́wọ́, Olúwa bá mi ṣí wọn nídìí. Olúwa sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀, Olúwa sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀. Ẹ já bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà, ẹ já gbàdúrà pé Olúwa gbogbo òkè tó di ayé mi lọ́wọ́, Olúwa tí ò jẹ́ kí iṣẹ́ rẹ̀ ó fara hàn, tí ò jẹ́ kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ṣẹlẹ̀ nínú ayé mi, Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ayérayé ẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Ẹ bẹ̀rẹ̀ sí ṣí wọn nídìí. Gbogbo òkè burúkú, òkè kókè tó ń ní mi lára, Olúwa bá mi ṣí wọn nídìí. Fi ọwọ́ agbára ṣí wọn nídìí. Fi ọwọ́ agbára ṣí wọn nípò nítorí kò sí tó lè ṣe. Ọ̀rọ̀ yìí ò ń sọ̀rọ̀ lásán, kò sí tí Ọlọ́run ò lè ṣe. Tí wọn náà bá gbàgbọ́ nínú rẹ̀ pé Olúwa kò sí tó lè ṣe. Gbogbo òkè tó ń di ayé mi lọ́wọ́ lónìí, Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò, 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 bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò. Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò, Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò. Gbogbo òkè tó lòwò ní jẹ́ kí n lọ, gbogbo òkè tó lòwò ní jẹ́ kí n ráàánú gbà, Olúwa bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò, bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò, bẹ̀rẹ̀ sí ṣí wọn nípò. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, bí ẹ ṣe gbàdúrà yìí àṣẹ gùn ní orúkọ Jésù. Bí ẹ ṣe gbàdúrà yìí àṣẹ gùn ní orúkọ Jésù. Olúwa gbogbo agbára òkùnkùn tó ní ohun rere ò ní ṣẹlẹ̀ láyé mi, gbogbo agbára òkùnkùn tó ní ohun rere ò ní farahàn nínú ayé mi, Olúwa bẹ̀rẹ̀ sí bá mi ṣí wọn nípò. Ẹ̀mí mímọ́ bẹ̀rẹ̀ sí bá mi ṣí wọn nípò. Gbogbo agbára òkùnkùn tó ń jẹ mí níyà, Ẹ̀mí mímọ́ ò fàánú gbà mí, fàánú gbà mí, fàánú gbà mí, fàánú tú mi sílẹ̀. Gbogbo agbára òkùnkùn tó ní ayé mi lára, gbogbo agbára òkùnkùn tó ní ohun rere ò ní sọ̀rọ̀, tó ní ohun rere ò ní farahàn nínú ayé mi, nínú ìdílé mi, tó lóun rere ò ní farahàn nínú ọdún yìí lórí ọ̀rọ̀ mi, Olúwa bá mi ṣí wọn nídìí. Ẹlẹ́mìí mọ́ ṣí wọn nídìí ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Jeremiah. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wa sí Jeremiah. Jeremiah chapter 32 verse 27. Wò, èmi ni Olúwa, Ọlọ́run gbogbo ẹran ara, ó ń kan àwà tí ó ṣòro fún mi bí. Ṣé ti gbọ́? Èmi ni Olúwa, Ọlọ́run ẹran ara, ó ń kan àwà tó ṣòro fún mi bí. Ó ń jẹ́ kó dá ọ lójú pé èmi wò ó ní o wò ó, èmi ni Olúwa. Wò ó, èmi ni Olúwa, Ọlọ́run gbogbo ẹran ara, ó ń kan àwà tó ṣòro fún mi bí. Kí ló lè ṣòro mọ̀mọ́? Kí ló ṣòro fún Ọlọ́run láti ṣe nínú ayé rẹ? Ó ní kò ṣòro rárá, kò ṣòro, kò ṣòro fún Jésù Kristi láti sọ̀rọ̀ mi dayọ̀ rárá o, kò ṣòro fún Ọlọ́run. Ó nítorí èmi ni Ọlọ́run ẹran ara, èmi ni Ọlọ́run gbogbo ohun tó wà nínú ayé yìí, gbogbo ohun tó mí àti èyí tí ò mí, èmi ni Ọlọ́run wọn. Ǹjẹ́ ohun kan wà tó ṣòro fún mi bí? Kí ló dé tí wọ́n wá ń rò lọ́kàn rẹ pé nǹkan yìí ṣòro ṣe fún Ọlọ́run, tó fi ń lọ gbé bá òrìṣà, tó fi ń lọ gbé bá àwọn atannijẹ? Kí ló ṣòro? Kí ló dé tó lè lanu rẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kó o ké pe Ọlọ́run pé Olúwa, ṣé bó o ní wò ó, èmi ni Ọlọ́run ẹran ara, nǹkan wá ṣòro fún mi bí? Olúwa, kí ló dé tí tèmi wá ṣòro ṣe? Ṣé àìgbàgbọ́ mi ni? Ṣé ìwà mi ni? Olúwa ṣàánú mi, dáríjì mi, ṣàánú mi, dáríjì mi. Jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ mi, jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ mi. Ẹlòmíì in tó jẹ́ níyà lónìí ni pé kò àìfura. Wọ́n Yorùbá ní pánsá òfura pánsá jáná, àjà òfura àjà jì. Ó létí òfura olè ó kóru wọn lọ. Ẹlòmíì ẹni tó mú àwọn brọ̀dá mi, àǹtí mi ni, màmá mi ni, ọ̀rẹ́ mi ni, bẹ̀sí mi. Ohun gangan ni ìṣòro rẹ, ohun gangan lẹ̀mí òkùnkùn tó ń jẹ ọ́ níyà. Ká tó kọ̀ntínú àdúrà yìí, mo fẹ́ kí ẹ wo sinimá àgbéléwò yìí. Mo fẹ́ kẹ́ ẹ wo kí ló ṣẹlẹ̀ nínú ayé ẹni yìí. Pé ta ló kù tó fẹ́ fi ara tì? Àǹtí mi, ẹ ti jẹ́ kí irun ìpẹ́jù kẹ tó ṣe é. Àdìmọ́lẹ̀ ni ó sábà ń fi ṣe ká lè bá tètè kú òǹdí ẹ̀ tó ti gbọ́. Ó dáa, kò burú. Mò ń bọ̀ o. Mo fẹ́ kẹ́ ẹ wò ó.
kẹ́ wo nǹkan tó ṣẹlẹ̀ níbo ni èmi àti ẹ ti sọ ògo nù ní kí ni tó ti ṣẹlẹ̀ láyé wa tí a ò mọ̀ tó jẹ́ pò gangan ló ń jẹ wá níyà. Ta ló ń fọ̀rọ̀ lọ̀? Ta ló ń fi gbogbo nǹkan ayé rẹ fún? Ta ló fi ń tì? Ṣé o gbàgbọ́ nínú ẹni tó ń fi gbogbo nǹkan ayé rẹ tì í? Mo fẹ́ kó o wo sinimá yìí. Yóò dára fún ọ bó o ṣe ń wò ó. Mo fẹ́ kó kájọ wò ó. Pé Olúwa, ṣé ẹni tí mo rò pé èèyàn ni, ṣé èèyàn ni? Olúwa, gbogbo ẹ̀mí òkùnkùn tó farapamọ́ jẹ mí níyà. Olúwa bá mi tú àṣírí wọn. Àǹtí mi, ẹ ti jẹ́ kí irun ìpẹ́jù kẹ́ tó ṣe. Àdìmọ́lẹ̀ ló sábà ń fi ṣe ká lè bá tètè kó oúnjẹ tó ti gbọ́. Ó dáa, kò burú. Ẹ jẹ́ ńlá sí méjì kí n lè máa mu ní láwẹ́láwẹ́. Ẹ jẹ́ ńlá sí méjì. O ṣe ìyá mi. Ó dáa. Àṣé àǹtí mi sì tún ní irú ògo yìí nínú àtàrí wọn pẹ̀lú gbogbo olè ògo tí mo ti jà wọ́n láyé. Ó yá ẹ máa sùn nítorí ara ẹyẹ àṣẹ kò ní yá títí kó má sun oorun àjọbí. Bẹ́ẹ̀ ni ejò isá kò ní sáré títí kí ìdágìrì oorun òjijì kí ó má dá. Ẹ máa sùn bí ìlàrí yìí ti ń la irun yín kí ògo àtàrí yín kí ó lè ṣe jí fún mi. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí ní sùn. Ẹ máa sùn lọ́fọ̀ọ́. Ìwọ lórí book somebody yìí ó tún ti débí ṣé wọ́n fi ṣí ẹ ní òfòdà ló máa ṣe bí mo ṣe ń wọ ẹ̀yẹn ó lè olójú kòkòrò ọlọ́ṣà. Olórí burúkú ni ìwọ náà. Ṣé wọ́n fi ẹ́ ṣọ́ mi ni? Àbí èwo ni kí o máa tẹ̀lé mi bí odù tí wọ́n so mọ́ ajá lọ́rùn? Kí ló dé ná? Ó dàbí ẹni pé olófòfò àyànmọ́ ìkan ti ya wèrè ó tún ti júwèé bí fún ẹ. Èyí tí mo fi jù ẹ́ lọ nìyẹn. Ilé bàbá ni àṣẹ wà. Mo dẹ̀ ní ẹ̀tọ́ sí olè ògo ní ìdílé jù ẹ́ lọ. Kò burú ṣé orí jẹ́ kí n sọ fún ẹ kàkà kí eku má jẹsẹ̀ ṣe àwàdànù la máa fi eléyìí ṣe. Ó lè rí olè ògo kọ́kọ́ jà níbí lónìí èmi ni mo sọ fún ẹ bẹ́ẹ̀. Ẹ kọ́ sọ tí mi ẹ̀ ń sùn ni. Àníkẹ́ ọ̀kẹ́ ìyá mi káàsán mo ti sùn lọ n ò tiẹ̀ mọ̀ pé o ti gbọ́ lóde yẹn. Àǹtí mi èyí mo sùn lọ bí àwọn onídìrí mọ́ abẹ́ àmọ̀pọ̀ léwu ni. Ṣé Àbẹ̀ní wá jẹ́ bí onídìrí àbọ̀jára àta? Ṣé bọ́kàn ní kóun wá bá ń ṣerun mi ni kó sì mọ́ wáyé mo ti túlẹ̀ ti pẹ́ o. Inú mi dùn gbò tiẹ̀ ní kóun wá bá ń ṣe. Ṣé ìyá mi? Wọ́n pè é wí bẹ́ẹ̀ o. Àǹtí mi àkọ́kọ́ ni mò ń sọ àwọn ọmọ kan wọ́n ṣe ará àta ṣùgbọ́n mo rí tá à ń rí nísìnyí òun náà ló jẹ́ ń wí bí àǹtí mi àti wípé ẹnikẹ́ni tó bá lóun ó jà yín ní olè ògo yóò kú ní ìfọlọ́fọṣù yóò kú bí ajá ti ń kú irú ẹni bẹ́ẹ̀ kú yà ló máa kú. Àṣẹ àmì ó ṣe àbúrò mi yóò dáa fún ọ. Wo alájọbí ni yóò dá èpè yẹn padà sí orí rẹ ìwọ olórí gbèsè yìí. Àǹtí mi ẹ tún sùn ni. Wo kò tiẹ̀ wá yé èmi náà n ò mọ̀ pé mo ti sùn lọ. Ẹ máa fi kọ́rọ̀ àtòrí bàtà bá lọ dirun ń ta Agbára jìgìjàre ìyá Bísọ́lá ẹ kú iṣẹ́ ẹ kú tọ́jú àǹtí mi ìlọ́po mẹ́wàá láwọn alájọbí ó san fún yín. Àmì àṣẹ o ṣe àbúrò mi o. Gbà wo olórí burúkú ni ẹ. Orí ẹ ti dàrú olè oníwo méjì. Alájọbí òkùnkùn bá ń san fún un toró tiẹ̀ ń gbìyànjú kì í fi mí lẹ̀ lẹ́sẹ̀ kan bó ṣe rí un kì í fi mí lẹ̀ o ṣe o. Gbà olójú kòkòrò ọlọ́ṣà. Wo ìtọ̀ ń gbọ̀n mí o jẹ́ ń sáré lọ tọ̀nà nígbà ń bá ìdí ojú mi ó ti dá. Ẹ má pẹ́ o. Ó jàre. Ẹ má pẹ́ àǹtí mi. Àwa méjèèjì kúkú bẹ́ẹ̀ ń bí àti àbáyé ṣeré dalẹ́ ni. Wọ́n ná. ṣé wèrè ni ẹ ni? Ṣé wọn ló ń ṣèyàn àbí wọ́n ń ṣe é? Ṣúrí ẹ yí ni? Ọ̀bí ọ̀rọ̀ náà dùn ó fẹ́ ké wọ́n ò lè rí olè ògo kọ́kọ́ jàǹpílẹ̀ ni. Ìyá mi náà máa wo lẹ́ni. Sọ́ọ̀rì kàkà kí eku má jẹ tẹ̀sẹ̀ àwàdà ńlá fi ṣe. Ṣé ẹ̀ bínú ìyá mi? Ẹ dápẹ́ mọ́ ó jàre. Oorun ti wá dá lójú mi báyìí ní ìsìn. Ọmọ tó wà ń bẹ tètè bá mi ṣe pápápá o tó bá ti ṣe tán kẹ́ wá lọ dáná tẹ́ jẹ. Àǹtí mi ṣé ẹ nílarun mi ń lé ni ìlarun tó ń lò fún yín ẹnu rẹ ti mú pọ̀ jù. Yọ́mọ̀ dáa fún ọ
èmi náà ń wò bẹ́ẹ̀ torí bí ṣe fi ń bá mi larun ńṣe ní gún un lórí mo ní mi inú ilé. ẹ pẹ̀lẹ́ Abẹ́ni jẹ́ ń lọ mú omi ìwà. ó dá báyìí lọ mú mi wá. mo ní larun lé. ó dà ó ṣe ìyá mi. ó dà. ẹ má pẹ́ o. ìwọ ògidì ọlọ́làjì ni mí mo kọjá ẹranko tí ajá lè pakùn mọ́ nígbó ṣé ọ̀rẹ́ mi àti ẹ àṣẹ̀ṣẹ̀jọ bẹ̀rẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ṣé gbogbo wa ti rí tó ń ṣẹlẹ̀? ṣé gbogbo wa rí nǹkan tó ń ṣẹlẹ̀? mọ̀mọ́ kí ló dé tọmọ yìí ń dà ọ́ láàmú báyìí? kí ló dé tí ọmọ yìí ń dà ọ́ láàmú? kí ló dé tí ìwọ náà ń ṣiṣẹ́ tó rí èrè kankan jẹ níbẹ̀? ẹ ti jẹ́ kí n rìn ìpẹ́. kí ló dé tó ń ṣiṣẹ́ tí ò sí àkójọ kankan lórí iṣẹ́ tó ń ṣe? kí ló dé tí wàhálà yìí pọ̀? kí ló dé tí ogun yìí pọ̀? in tó nídìí láti ṣe lónìí ni pé kó o súnmọ́ Ọlọ́run pé Olúwa mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ lórí ọ̀rọ̀ ayé mi báyìí. ọ̀pọ̀lọpọ̀ wa láti gbé orí lọ síbi tí ò yẹ ká gbé orí lọ. ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀mí òkùnkùn ti jẹ níyà lónìí. ọ̀pọ̀lọpọ̀ láti fi sínú ìdè, ọ̀pọ̀lọpọ̀ láti jà lólè ògo. tí ẹ bá ṣàkíyèsí eré tí ẹ wò yìí, tí ẹ bá ṣàkíyèsí pé kò sí nǹkan tí ẹ̀mí òkùnkùn fẹ́ ṣe tí ojú oorun ni wọ́n ti máa ń ṣiṣẹ́ agbára wọn jù. ẹ rí pé ó kọ́kọ́ kun ọmọbìnrin, ó kún lóorun, ó kọ́ kun màmá yìí lóorun. ó ní mo ní sọ pé ìwọ tó o bá ti fẹ́ràn oorun àsùjù o ò lè rí ìyanu kankan nínú ayé rẹ. tí wọ́n ní ṣòòru wà o ò lè ṣe ṣòòru, ọ̀tọ̀ọ̀sán wà o ò lè ṣe tọ̀sán, tàárọ̀ wà o ò lè ṣe tàárọ̀. orí àdúrà báyìí gan o tún tò gbé àdúrà gbóná báyìí ẹlòmíì yóò sì tún máa sùn lọ, yóò sì tún máa hanrun. o sì fura pé Olúwa níbo lẹ̀mí òkùnkùn gbà jẹ mí níyà, níbo ni mo ti sọ ògo nù. Olúwa fàánú rẹ ṣèyanu nínú ayé mi kó gbà á fún mi. mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ lórí ayé mi. ẹ wo màmá yìí, ó kọ́kọ́ kún lóorun pé kó kọ́kọ́ sùn. ẹni tó bá mọ ẹyẹ tí wọ́n ń pè ní ẹyẹ àṣẹ, kí ẹyẹ yìí bà sórí okùn lásán báyìí yóò sùn lọ, yóò dorí kodò. ejò yìí tẹ́jọ́ yìí bá sáré, òun lẹ máa ń rí nínú oòrùn tí ó kájọ tí ó sì máa yẹ ẹ̀rùn tí ó ti sùn lọ. ò bá àdọ́dọ̀ rẹ̀ oorun ni. iṣẹ́ burúkú ni àwọn ẹ̀mí òkùnkùn máa ń fi ń ṣe. ìwọ náà sọ fún Ọlọ́run pé kí la ti lò lórí ayé mi tó gba ògo lọ lọ́wọ́ mi? kí la ti lò lórí ayé ọmọ mi tí mo fi ń sunkún lórí ọmọ yìí tó gba ògo lọ lọ́wọ́ ọmọ yìí? Olúwa fàánú rẹ bá mi ṣe. ó ní wo èmi ni Olúwa Ọlọ́run ẹran ara, ó ń kàn wá ṣòro ṣe. ògo tó ti sọnù yìí Ọlọ́run lè dá padà fún ọ láàárọ̀ yìí. ògo tó ẹ wo bó ṣe ẹ wo ọgbọ́n tó fi ń mú ògo, ẹ wo adínilọ́wọ́ sì tún yọ sí pé àní ó fògo àǹtí mi lẹ̀. ẹ wo ọgbọ́n. òun ló ṣe rẹ́lòmíì tó rí ìyá ìyàwó àti ìyá ọkọ, àbí ìyàwó àti ìyá ọkọ, àbí ẹ̀gbọ́n ọkọ àbẹ́gbọ́n ìyàwó, wọ́n máa jà, ṣùgbọ́n ìwọ òkú mọ̀ nǹkan kan tó ń jà nítorí ẹ̀. ó sáré pọ́rọ̀ yóò yé mi. ìyá sì fẹ́ tààpù ògo ọmọ, àbí ìyàwó fẹ́ tààpù ògo ọmọ, ìyá ò gbà kíyàwó tààpù ògo, wọ́n sì máa bára wọn jà. ìwọ ò ní mọ̀ torí inú agbami ló wà, o ò lè mọ̀ láíláí. ẹnìkan tó lè jẹ́ kó mọ̀ ní Ọlọ́run ọba àwọn ọba, pé Olúwa ta ló jí mi lónìí ògo. ọ̀tọ̀ ni mò ń sọ fún ọ, ó rí ya mi yóò kàn lóun ò láìkì ìyàwó rẹ. àní mi ò tiẹ̀ láìkì ìyá rẹ sẹ́mi ìfẹ́ rí ìyá rẹ. bàbá rẹ ò lè bá mi gbé nínú ilé torí ó mọ̀ pé gbígbé pẹ̀lú bàbá rẹ nínú ilé yìí òun ò ní rí agbára, òun ò ní lè fò, kò sí ìyẹ́ mọ́, ìyẹ́ ti re torí ẹ̀mí agbára kan ti wà pẹ̀lú rẹ. ó ní mo ṣe fẹ́ kó o gbàdúrà dáadáa lónìí pé Olúwa mo fẹ́ rí ìyanu rẹ lórí ọ̀rọ̀ mi. ó ní wò ó, èmi ni Ọlọ́run Olúwa, gbogbo ẹran ara ó ń kan wàwà tó ṣòro ṣe, kò ṣòro ṣe fọ́lọ́run.
wọ́n tún ń bọ̀ wá fi sinimá kan hàn yín kẹ́ ẹ tún wò ó. Àwọn tó máa ń jẹ́ kéèyàn rí ògo tí wọ́n jẹ́ kí ẹ̀wọ́ ènìyàn ó tó, àwọn tí wọ́n ń jẹ́ kéèyàn rí ògo tí wọ́n ń jẹ́ kí ènìyàn ó rí lò, màá tún jẹ́ kẹ́ ẹ rí àṣírí wọn. Àṣírí wọn ni àṣírí ìjìnlẹ̀, àṣírí ni mò ń tún fún ọ lónìí, níbi tó ti gbàdúrà pé Olúwa ń bo mo ṣògonù sí. Ṣébi tí mo ti wọṣọ kọ́ ni mo ti ṣògonù? Ṣébi tí mo gba gèlèwé kọ́ ni mo ti ṣògonù? Ṣébi bàtà tí mo gbà wọ̀ kọ́ ni mo ti ṣògonù? Ṣé irun tí mo lọ ṣe kọ́ ni mo ti ṣògonù? Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, gbà mí, gbà mí. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe ọ̀gá ògo. Ó ní mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ. Láì jẹ́ pé ẹ bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹ ò ní gbàgbọ́. Olúwa, èmi náà fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ nínú ayé mi. Níbo ni mo ti ṣògonù? Ó mọ ọ̀rẹ́ mi wá bá mi túrun yìí. Yóò sì du orí rẹ báyìí pé ògo ló pọ̀ lórí ọ̀rẹ́ mi, ẹ jẹ́ ń gbà. Yóò sì gbà torí wọ́n rò pọ̀ rẹ ni. Ó mọ̀ pé ọ̀tá ló fi ṣọ̀rẹ́. Ó yá gbàdúrà pé Olúwa, ta lè nìyàn tí ọ̀tá tí mo fi ṣọ̀rẹ́ tó gba ògo lọ láyé mi tí ìyanu ò fi ṣẹlẹ̀. Tí ògo bá ti sọnù, ìyanu ò lè ṣẹlẹ̀ o. O lè gbọ́jà sílẹ̀ kó tà. Ó kàn máa ṣe kan bó ṣe mú kan náà ló máa mú kan. Wọ́n lè máa fọkọ jẹ ọ́ níyà kó gòrí má bàa fara hàn. Wọ́n lè gbaṣẹ́ lọ́wọ́ ọkọ wa máa ní ọ́ lára nínú ilé. Gbogbo iṣẹ́ tó ń ṣe ìwọ nìkan ló ń dá ṣe. Gbogbo bíìlì ìwọ nìkan ló ń dá san. Nítorí pé kí ni? A ti gbé ògo ni, a ti gbògo ni. Olúwa, ó yá yẹ́yẹ́yẹ́ gbàdúrà, 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 gbàdúrà. Ẹ ké pe Ọlọ́run pé Olúwa gbà mí, 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 Olúwa gbà mí. Mo fẹ́ rí ayé mi, mo fẹ́ rí ògo mi lò. Olúwa, 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 mo fẹ́ rí ògo mi lò. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á ké pe Ọlọ́run láàárọ̀ yìí níbikíbi tẹ́ ẹ wà pé Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Oníwọ ni Ọlọ́run ẹran ara. Ǹjẹ́ nǹkan wa ṣòro ṣe fún ọ bí? Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, ayérayé, Olúwa gba ògo mi fún mi. Níbo ni mo ti sọ ògo nù tí ìyanu ò fi ṣẹlẹ̀? Olúwa, fi agbára rẹ ṣiṣẹ́ lórí ògo mi. Olúwa gba ògo mi fún mi. Gbogbo ibi tí mo ti rìn kọjá tí mo ti sọ ògo nù, gbogbo ibi tí mo gbà, gbogbo ibi tọ́mọ mi gbà kọjá, gbogbo ibi tí mo bímọ sí tí wọ́n ti gba ògo lọ́wọ́ ọmọ mi. Olúwa, fàánú gba ògo mi padà. Oúnjẹ wo ni mo jẹ tí mo fi ṣògo nù? Pátí wo ni mo lọ tí mo fi ṣògo nù? Olúwa, fàánú gba ògo mi padà. Olúwa, fàánú gba ògo mi padà. Jẹ́ kí agbára ìyanu rẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Jẹ́ kí agbára ìyanu rẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Ó yá gbàdúrà, 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 gbàdúrà. Pé Olúwa, mo fẹ́ kó o jẹ́ kí agbára rẹ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí, Olúwa gbà mí. Mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu rẹ lórí ayé mi. Lórí ayé mi, mo láti ṣògo nù. Gbogbo ìyà tí ìdílé rẹ ń jẹ. Olúwa, ó yá, mo láti ṣògo nù. Níbo ni mo ti ṣògo nù? Níbo ni mo ti ṣògo nù? Ẹ̀mí mọ́ gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ẹ̀mí mọ́ gbà mí, ẹ̀mí mọ́ gbà mí. Olúwa gbà mí, Olúwa gbà mí. Gbogbo Mùsùlùmí á pè ọ́ ní Allah, Kírísítẹ́nì á sì pè ọ́ lólùgbàlà. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, mo fẹ́ kí n rí ìyanu lórí ọ̀rọ̀ mi lónìí. Olúwa, gbogbo ibikíbi tí mo ti ṣògo nù, jẹ́ kí ìyanu rẹ farahàn lórí ọ̀rọ̀ mi lónìí. Jẹ́ kí ìyanu rẹ farahàn lórí ọ̀rọ̀ mi lónìí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí John. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí John chapter 4. John chapter 4 verse 48. John chapter 4 verse 48. Ẹ gbàdúrà báyìí. John chapter 4 verse 48. Nígbà náà ni Jésù wí fún pé bí kò ṣe pé ẹ̀yin bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láé. Mo fẹ́ kó o tẹra mọ́ àdúrà yìí gidi gan pé Olúwa, iṣẹ́ àmì àti àwọn iṣẹ́ ìyanu tèmi ti rí, òun ló jẹ́ kí n gbàgbọ́. Òun ló jẹ́ kí n mọ̀ pé Ọlọ́run agbára Ọlọ́run ọ̀gá ògo ń fọhùn. Ẹni tí ò bá mọ̀ ni ò mọ̀. Èmi mọ̀ lóríṣiríṣi ọ̀nà, àbí tí mo sì jókòó mo sì ń wo Olúwa o, Ọlọ́run ní agbára gan. Ó ní agbára ẹ ti pọ̀ jù. Kò sí agbára tó lè borí ẹ̀ àfiwọ́ tó ò bá gbàgbọ́. Ó ní sọ fún ọ, ó ní nígbà náà ni Jésù wí fún wọn pé bí kò ṣe pé ẹ̀yin bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ẹ̀yin kì yóò gbàgbọ́ láíláí. Ẹ lè gbàgbọ́ àfi tẹ́ ẹ bá rí i. Àfi tẹ́ ẹ bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí, òun nìkan lẹ tó lè gbàgbọ́. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó jẹ́ gbàgbọ́ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi, lórí iṣẹ́ mi, lórí òwò mi, lórí ìdílé mi, lórí ìgbéyàwó mi. Mo fẹ́ rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ó jẹ́ gbàgbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa.
ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa sí Matthew chapter 17 verse 20. Matthew 17 verse 20. Mo fẹ́ kẹ́ máa kọ ẹsẹ̀ Bíbélì sílẹ̀, ìwọ náà lè lọ fi gbàdúrà, ó lè fi bá Ọlọ́run sọ̀rọ̀. Matthew chapter 17 verse 20. Jésù wí fún ẹ pé nítorí àìgbàgbọ́ yín ni o, lóòótọ́ ni mo sì wí fún yín, bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tó kéré bíi kóró mọ́sítádì, ẹ wí fún òkè pé ṣí lọ sí yìí, yóò sì ṣí lọ, yóò sì ṣí, kò sì sí ohun kan tí ó lè ṣe. Ṣé ẹ ti gbọ́? Ó bá ní ìgbàgbọ́ tó kéré báyìí, kékeré yẹn òun ni àwọn ọmọ Ọlọ́run wá tì. Kékeré ìgbàgbọ́ kékeré yìí làwọn ọmọ Ọlọ́run ò rí ànímọ́ lónìí. Ìgbàgbọ́ kékeré yìí ó ti sọnù nínú ayé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọlọ́run. Ọmọ Ọlọ́run ò ní bó ṣe kékeré yìí, ọmọ Ọlọ́run ń wá tì. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, ìgbàgbọ́ tí yóò fi ìyanu hàn lórí ayé mi, ìgbàgbọ́ tí yóò fi ìyanu hàn lórí ògo mi, Olúwa ó yá gbà á, Olúwa gbà á fún mi, Olúwa gbà á fún mi, Olúwa gba ìgbàgbọ́ yìí fún mi. O gbọ́dọ̀ ní ẹ̀mí ìgbàgbọ́, nígbà náà ni ìyanu ó tó farahàn nínú ayé rẹ. Sọ fún Ọlọ́run láàárọ̀ pé Olúwa gbà á, ẹ̀mí mọ́ 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 gbà á fún mi. Ayérayé ó yá gbà á fún mi, Olúwa gbà á fún mi, Olúwa gbà á fún mi, Olúwa gbà á fún mi. Ìgbàgbọ́ tí ó jẹ́ kí ìyanu ó hàn nínú ayé mi, Olúwa fàánú gbà á fún mi, 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 fàánú gbà á fún mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ jẹ́ á sọ fún ọ̀gá ògo pé Olúwa, ìgbàgbọ́ tí ó jẹ́ kí n rí àánú gbà lórúkọ Jésù. Ó yẹ ẹ gbà fún mi, 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 ẹ gbà fún mi. Ẹ̀mí ìgbàgbọ́ tí ó jẹ́ kí n rí ojú Ọlọ́run, ó yẹ lórúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run, ó yẹ ẹ gbà fún mi, ẹ gbà fún mi, ẹ gbà fún mi. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, gbogbo ẹ̀mí tí ó jẹ́ kí n rí ojú rere rẹ, Olúwa, ó yẹ ẹ gbà fún mi, 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 ẹ gbà. Ẹ jẹ́ á gbàdúrà, ẹ ké pe Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run atóbi jù pé Olúwa, gbogbo agbára òkùnkùn tí ò ní jẹ́ kí n rí ojú rere rẹ lórúkọ Jésù Kristi. Ó yẹ ẹ máa dòkú gbogbo agbára òkùnkùn tí ò kí ń jẹ́ kí èèyàn rí ojú rere Ọlọ́run nínú ayé mi. Ó yẹ ẹ máa dòkú gbogbo agbára òkùnkùn tí ò kí ń jẹ́ kí èèyàn rí àánú gbà. Ó yẹ ẹ máa dòkú, 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 ó yẹ ẹ máa dòkú. Ó yẹ gbàdúrà pé Olúwa fi àmì rere hàn nínú ayé mi lónìí. Láti òní lọ, Olúwa bẹ̀rẹ̀ sí fi àmì rere hàn, fi agbára ìyanu rẹ, Olúwa bẹ̀rẹ̀ sí fi àmì rere hàn lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Olúwa bẹ̀rẹ̀ sí fi hàn, 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 Olúwa bẹ̀rẹ̀ sí fi hàn. Ẹ gbàdúrà, ẹ já sọ fún Ọlọ́run pé Olúwa, agbára ìyanu rẹ bẹ̀rẹ̀ sí fi hàn lórí ayé mi, agbára ìyanu rẹ bẹ̀rẹ̀ sí fi hàn lórí ayé mi, agbára ìyanu rẹ bẹ̀rẹ̀ sí fi hàn lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Olúwa bẹ̀rẹ̀ sí fi agbára ìyanu rẹ hàn, 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 Olúwa bẹ̀rẹ̀ sí fi agbára ìyanu rẹ hàn. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run pé Olúwa, àkókò mi ti tó lónìí, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ lórí ayé mi, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Olúwa, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Ẹ̀mọ́, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Olúwa, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Olúwa, mo fẹ́ rí agbára Ọlọ́run nínú ayé mi lónìí. Mo fẹ́ kí agbára rẹ fi ara hàn lójú oorun mi, lójú ayé. Olúwa, mo fẹ́ kí agbára rẹ fi ara hàn. Ẹ̀mọ́, mo fẹ́ kí agbára rẹ fi ara hàn. Ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, ẹ ké pe Ọlọ́run, àkókò ní láti rí àánú gbà. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu, ṣe ìyanu rẹ lórí ayé mi. Agbára tó ń ṣiṣẹ́ ìyanu, ṣe ìyanu rẹ lórí ọ̀rọ̀ mi lórúkọ Jésù. Kí ọdún yìí tó parí, Olúwa, mo fẹ́ kí agbára rẹ, agbára tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí, Olúwa, mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi, mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ìyanu mi. Agbára tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, Olúwa, mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ìyanu mi. Olúwa, mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Mo fẹ́ kó agbára rẹ yìí ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Olúwa, mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Mo fẹ́ kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ayé mi lórúkọ Jésù. Ẹ gbàdúrà. Ìwọ ló mọ nǹkan tó fẹ́ kọ́ Ọlọ́run ṣiṣẹ́ lórí ẹ̀ fún ọ. Ó yá máa dárúkọ ẹ̀ pé Olúwa, lórí ohun tí mo ti ń gbàdúrà fún láti ọjọ́ tó ti pẹ́ yìí, Olúwa, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ ìyanu yìí. Olúwa, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ ìyanu yìí. Olúwa, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ ìyanu yìí. Olúwa, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ ìyanu yìí. Olúwa, mo fẹ́ kí agbára rẹ kó ṣe. Agbára Ọlọ́run nìkan ló lè ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yìí lórí ọ̀rọ̀ rẹ níbikíbi tó wà. Bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu.
mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, mo fẹ́ kí agbára rẹ kó ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ó yá bá Ọlọ́run sọ̀rọ̀, bá Ọlọ́run sọ̀rọ̀. Ó ní Jésù wí fún wọn pé nítorí àìgbàgbọ́ yín ni o, lóòótọ́ mo wí fún yín bí ẹ̀yin bá ní ìgbàgbọ́ tó kéré bíi kóró mọ́sítádì, ẹ ó pàṣẹ fún òkè kó sì dí, òkè yóò sì ṣí dí. Àìgbàgbọ́ ni ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa tá a wà lábẹ́ ohùn yìí ká ti rí ọwọ́ Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ wa dá àìgbàgbọ́ ni omi tó ń gbàdúrà sí i ò gbàgbọ́ nítorí pé o ti wo omi pé omi lásán ni, o gbàgbọ́, o ti wò pé omi lásán lomi ìjáde, omi ní jẹ́ ìkàn ló bó ṣe wù mí. O gbàgbọ́ pé agbára Ọlọ́run wà nínú omi. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, bó ṣe tán lónìí mo fẹ́ rí ọwọ́ agbára rẹ nítorí pé mo ti gbàgbọ́. Olúwa mo fẹ́ rí ọwọ́ agbára rẹ nítorí pé mo ti gbàgbọ́. Ẹ̀mí mọ́ mo fẹ́ rí ọwọ́ agbára rẹ nítorí pé mo ti gbàgbọ́. Olúwa omi tá a gbàdúrà sí tí àwọn tí ò lọ́mọ ń lọ́mọ, tí àwọn tí ò lóyún ń lóyún, tí odi ń sọ̀rọ̀, àbẹ́ ẹ̀gbọ́ testimony yìí ni, tí odi ń sọ̀rọ̀, tí arọ́ ń rìn. Ẹ sọ fún Ọlọ́run pé Olúwa èmi náà fẹ́ rí ọwọ́ agbára rẹ. Àwọn tó gbàgbọ́ ló ń ṣiṣẹ́ nínú ayé wọn, ìwọ tó gbàgbọ́ ni ó ní ò jẹ́ kó tí ì ṣiṣẹ́ nínú ayé rẹ̀. Sọ fún Ọlọ́run pé Olúwa èmi náà fẹ́ rí ọwọ́ agbára rẹ. Olúwa mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Olúwa mo fẹ́ rí ọwọ́ ìyanu 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 rẹ. Ó yẹ ẹ bá Ọlọ́run sọ̀rọ̀, ẹ bá Ọlọ́run sọ̀rọ̀ níbikíbi tẹ́ ẹ wà. Ẹ já bẹ́ẹ̀ sí sọ fún Ọlọ́run pé Olúwa èmi náà fẹ́ rí ọwọ́ agbára rẹ nínú ayé mi. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Olúwa mo fẹ́ rí ọwọ́ agbára rẹ lórí iṣẹ́ mi. Mo fẹ́ rí ọwọ́ agbára rẹ. Bẹ̀rẹ̀ sí pé Olúwa gbogbo àìsàn ayé mi jáde lọ, àìsàn tó ń di ayé mi lọ́wọ́, àìsàn tí ò jẹ́ kó go farahàn. Olúwa àìsàn tí ọ̀tá gbé sínú ayé mi tí ò jẹ́ kó go farahàn, àìsàn tí ọ̀tá gbé sínú ayé mi tí ò jẹ́ kí n rí ìyanu Ọlọ́run. Ó yá máa jáde lára mi, máa jáde nínú ayé mi láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Ó yá ìwà àìsàn burúkú yìí ó yá fi ayé mi sílẹ̀. Ìwà àìsàn burúkú yìí ó yá fi ayé mi sílẹ̀. Ó yá fi ayé mi sílẹ̀. Ó yá fi ayé mi sílẹ̀. Ó yá gbàdúrà gbogbo àìsàn burúkú yìí láti wákàtí ọ̀wọ̀ yìí lọ kó bẹ̀rẹ̀ sí fi ayé yín sílẹ̀ ní orúkọ Jésù. Gbogbo ìwọ ogun àìsàn nínú ayé mi, àbọ̀ mọ̀ pé ẹni tó bá ti gbògo lọ́wọ́ rẹ̀ yóò mọ̀ ṣàìsàn ni. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo àìsàn tí a ti gbà, gbogbo ògo tí a ti gbà lọ́wọ́ mi tí ayé mi fi ń ṣe àìsàn, tí ìrìn àjò mi fi ń ṣe àìsàn, ẹ̀yin ogun ọ̀run ó yá ní wákàtí ọ̀wọ̀ yìí. Ó yá ẹ bẹ̀rẹ̀ sí wò mí sàn, 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 ẹ bẹ̀rẹ̀ sí wò mí sàn. Agbára Ọlọ́run, béèrè fún agbára ẹ̀, béèrè fún agbára ẹ̀mí mọ́, béèrè fún ó nìkan ló lè wò sàn. Agbára yìí nìkan ló lè wò sàn. Bẹ̀rẹ̀ sí béèrè fún níbikíbi tó wà. Bẹ̀rẹ̀ sí béèrè fún agbára Ọlọ́run. Bẹ̀rẹ̀ sí béèrè fún agbára Ọlọ́run. Agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Agbára Ọlọ́run tó ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ó yá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ mi. Ó yá ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ọmọ mi, ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ìdílé mi. Ó yá máa gbàdúrà torí Ọlọ́run ti ṣe tán láàárọ̀ yìí láti gba ògo tó sọnù, ògo tí ò jẹ́ kí ìyanu ó ṣẹlẹ̀ nínú ayé rẹ. Ó ń kan ní tá a bá ti gbà lọ́wọ́ ènìyàn, kò sí bó ṣe gbàdúrà tó kò ní ṣiṣẹ́, wọn ní jẹ́ kó ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gba ògo mi fún mi, gba ògo mi fún mi. Mo fẹ́ rí ọwọ́ agbára rẹ, mo fẹ́ rí ọwọ́ agbára rẹ, mo fẹ́ rí ọwọ́ ìyanu 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 rẹ lórí ọ̀rọ̀ mi bàbá. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ lórí ọ̀rọ̀ ọmọ mi bàbá. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ lórí ọ̀rọ̀ ayé mi bàbá. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ lórí gbogbo ipò tí mo wà yìí. Mo fẹ́ rí ọwọ́ ìyanu rẹ. Májẹ̀mú àfikún rọ́pò ògo ó yá fi ayé mi sílẹ̀ lónìí. Gbogbo májẹ̀mú àfikún rọ́pò ògo lórúkọ Jésù ó yá gbàdúrà pé ó yá fi ayé mi sílẹ̀. Gbogbo májẹ̀mú àfikún rọ́pò ògo ó lórúkọ Jésù Ọlọ́run alààyè ó yá mú wọn kúrò nínú ayé mi. 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 Májẹ̀mú agba ire dànù lọ́wọ́ ẹni ó yá fi ayé mi sílẹ̀. Àbámọ̀ fáwọn òkùnkùn náà máa dá májẹ̀mú lórí ayé ènìyàn pé èmi lágbájá ọmọ lágbájá mo dá májẹ̀mú lórí ayé lágbájá lónìí o, kò gbọdọ̀ rógolò. Wọ́n á fi ọmọ wọn dá májẹ̀mú pẹ̀lú ẹ̀mí òkùnkùn pé àníṣẹ́ gbogbo tó bá gbà làwọn fún lágbájá ò gbọdọ̀ rógolò. Ó sì gbàdúrà yìí dáadáa ọmọ Ọlọ́run, ìwọ tó gbọ́ mi, ìwọ tó mọ̀ pé o ní ìdí nǹkan kan lọ́wọ́ Ọlọ́run. Ó sì gbàdúrà yìí pé Olúwa
gbogbo ẹ̀mí tí ò jẹ́ rógolò, gbogbo ẹ̀mí tí ò jẹ́ kọ́mọ mi ó rógolò, ó yẹ máa dòkú. Gbogbo májẹ̀mú òkùnkùn lórí ayé mi, lórí ayé ọmọ mi, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú ní orúkọ Jésù Kristi Olúwa wa. 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 Mo fẹ́ fi sinimá kan tó kù kẹ́ ẹ lè mọ bí nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ayé àwọn ènìyàn àti àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú ayé ènìyàn. Ìdí tó fi téèyàn fi ń sun ẹkún mo fẹ́ fi hàn yín. Ẹ jẹ́ ká jọ lọ sáré wò ó. Pẹpẹ ló pọ̀n yìí. Orí mi sọrí. Arábìnrin, ta ni ẹ́? Kí ló wá ṣe níbí? Kí ló fẹ́ ṣe gan? Ta ni yín? Má bí mi ní ìbéèrè tí ò ní ìtumọ̀. Ohun tí mo bí ẹni kó dá mi lóhùn. Mo ní kí ló wá ṣe ní ibí gan? Orúkọ mi ni Ṣadé. Ebi ń pa mí mo sì fẹ́ ká ìbẹ́pẹ kí n jẹ. Orí rẹ burú fún ọ̀rọ̀ tó sọ. Ọlọ́pàá ìwọ ń tèpè. Kí la gbé kí la jù? Kí ló fẹ́ pè? Pé o tiẹ̀ ní àyà láti máa bá mi rojọ́ pé ta ni mí. O ò ní gbádùn. Gbọ́nà, ṣé baba ńlá kú baba tiẹ̀? Òun ló gbin èso síbí báyìí tó fi ní ìwọ wá. O fẹ́ ká ìbẹ́pẹ, o fẹ́ jẹ. Kí ni tí mo ṣe tí mi ò fi lẹ́tọ̀ọ́ láti ká èso? Ohun tó ṣe. Mo fẹ́ mọ̀. Ìdí gan ni wípé a kì í gun igi ká kó ènìyàn lọ́nà o. Ibi tí a bá pa ewu sí, ibẹ̀ ní padà sí o. Ìyẹn òkété. Gbọ́n, odò kan kì í ṣàn kó bojú wẹ̀yìn láíláí. Rárá, ìyẹn ò ṣeé ṣe. Kò sí ẹnikẹ́ni tó máa jẹ ìgbín tó máa jẹ ìkarahun mọ́. Gbọ́nà, ṣé ìwọ ti rí ibi tí wọ́n pàdé ọmọ ejò tí wọ́n ṣe é lóore? Mo lóò lẹ́tọ̀ọ́ àti jẹ èso. Ò ń bi mí pé kí ló ṣe? Ìdí tí mo ní láti dá ẹ dúró ó pọ̀ rẹpẹtẹ. Ìbá dára kó o tètè kúrò níbí báyìí kó má jẹ́ kí n yíjú padà sí ẹ o. Ìbẹ́pẹ ilé mo máa ká. Wàá ká. Bẹ́ẹ̀ni, mo máa ká. Wàá ká. Ẹ̀fún àbẹ́ẹ̀dì. Kí n má kàkẹ́, mo máa ká. Àwọn tó nífọ̀n tó lè kánná ju ẹ lọ, wọ́n gbìyànjú ẹ̀ wọ́n rí ṣe. Ó fẹ́ ká àbí? Ó fẹ́ ká? Màá fi ojú ẹ̀ rí màá. Bí ní ká kí ni kẹ̀. Ó fẹ́ ká? Ó yá máa ká. Máa ká. Máa ká kí máa. Ẹ gbà mí o! Ẹ gbà mí o! Aláìgbọràn. Ìwọ àbáláàrú ẹ. Àwọn tó jù ẹ lọ gan, wọn ò tó bẹ̀. Ìwọ. Ṣé ẹ rí i pé wọn jẹ́ kó rí ìbẹ́pẹ náà ká? Ṣé ẹ rí i pé wọn jẹ́ kó rí ìbẹ́pẹ yẹn ká? Ẹ rí i pé wọn jẹ́ kó rí ká? Àwọn wo ló ń dí mi lọ́wọ́ ohun rere tí wọ́n jẹ́ ohun rere gbé ṣe? Mo fẹ́ kó o gbàdúrà yìí, ẹ gbà ta ló ń dí mi lọ́wọ́ ohun rere tí ò jẹ́ kí n ro ohun rere gbé ṣe? Olúwa bàbá fàánú ṣèdájọ́ wọn lónìí. Gbogbo agbára tó ń dí ẹ rí i pé wọn ẹrù èpè tó ṣẹ́ fún. Ó wá ń sọ fún pé àwọn tó nífọ̀ tó lè kánná nínú ìran yín wọn ò rí nǹkan ṣe. A tó wá bèlè tàṣé ìwọ. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo agbára tó ń dí mi lọ́wọ́ ohun rere tó ní mi ò ní ro ohun rere gbé ṣe. Olúwa ó yá bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Ẹ̀yin ogun ọ̀run ẹ bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Ẹ bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Gbogbo agbára tó ń dí mi lọ́wọ́ ohun rere tó ní mi ò ní ro ohun rere gbé ṣe. Ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ ṣèdájọ́ lórí wọn. Ẹ ṣèdájọ́ lórí wọn. Ẹ gbàdúrà ẹ ké pe Ọlọ́run ẹ ké pe Ọlọ́run pé Olúwa gbogbo agbára tó ń dí mi lọ́wọ́ ohun rere tó ní mi ò ní ro ohun rere gbé ṣe. Ó yá lórúkọ Jésù. Abẹ́ẹ̀mọ̀ kan dí ọmọbìnrin lọ́wọ́ wọn àjórí ìbẹ́pẹ yìí ká. Àwọn ìyá ní ìdá míì sí pé kó máa lọ kébi máa pa
gbogbo agbára tí ò jẹ́ kí n ró rere gbé ṣe, gbogbo agbára tó ní kí ìyà máa jẹ mí, gbogbo agbára tí ò jẹ́ kí iṣẹ́ mi ó gòkè, gbogbo agbára tí ò jẹ́ kí ayé ọmọ mi ó yí padà, gbogbo agbára tí ò jẹ́ rere lórí iṣẹ́, ó yẹ ẹ̀yin ogun ọ̀run o, ó yẹ ẹ bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn, ẹ bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn, ẹ bẹ̀rẹ̀ ìdájọ́ lórí wọn. Kí ni ò jẹ́ kí ọmọbìnrin yìí ó rí ìbẹ́pẹ yìí ká ní orúkọ Jésù Kristi olùgbàlà? Kí ni ò jẹ́ kí ọmọbìnrin yìí ó rí ìbẹ́pẹ yìí ká? Ẹ má bínú, mo fẹ́ kẹ́ ẹnìkan dá mi lóhùn question yìí ní gbogbo àwa tá a jọ wà lábẹ́ òun yìí tá a wo sinimá yìí. Kí ni ò jẹ́ kí ọmọbìnrin yìí ó rí ìbẹ́pẹ yìí ká? Kí ni àṣìṣe tó ọmọbìnrin yìí ṣe tí ò jẹ́ kó rí ká? Ẹni tó bá dáhùn question yìí ẹ̀bùn wà fún ẹ jọ̀ọ́. Mo fẹ́ ká ẹ wò ó pé ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ lórí òkè àánú ìtúsílẹ̀, ṣé à ń mọ́ meditate lórí ẹ̀? Ṣé ó yé wa? Kí ni ò jẹ́ kí ọmọbìnrin yìí kó rí ìbẹ́pẹ yìí ká? Ẹni tó bá gbà á kó jọ, ẹni tó bá mọ yìí tí ò jẹ́ kí ọmọbìnrin yìí rí ìbẹ́pẹ yìí ká kó bá mi kọ́mẹ̀ntì. Mo fẹ́ rí, mo ń wojú screen yìí sí i tó fà á tí ò fi rí ìbẹ́pẹ yìí ká. Mistake tọmọbìnrin yìí ṣe, ó ṣe àṣìṣe o. Bẹ́ẹ̀ni àtẹ náà ṣe ń ṣe àṣìṣe, bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ṣe àṣìṣe nínú ayé tí ò fi rí àánú gbà, tí ò fi rí ògo ẹ̀ lò. Ẹ jẹ́ kí lọ àṣìṣe tí ọmọbìnrin yìí ṣe. Mo fẹ́ wò ó ṣe sinimá yìí ṣó yé wa, sinimá yìí ṣó yé wa. Kí ni àṣìṣe tó ṣe? Ẹni tó bá mọ àṣìṣe tí ọmọbìnrin yìí ṣe kó bá mi kọ́mẹ̀ntì ẹ̀, mo fẹ́ rí. Tẹ́ni náà bá gbà, màá sọ pé ó gbà á. Kí ni àṣìṣe tó ṣe? Ká tó continue àdúrà yìí, ká tó round up prayer yìí, kí ni ó ṣe? Yóò dára fún yín lórúkọ Jésù. Kò ní agbára àdúrà. Yes, kò ní agbára àdúrà. Ó yẹ ihun tó fi ń bá ágíù. Àdúrà ló yẹ kó gbà. Orúkọ kan bẹ tó yẹ kó pè pé ní orúkọ Jésù èmi ó ká ìbẹ́pẹ yìí, yóò sì ká. Ṣùgbọ́n instead of kó ká, ó ń bá ágíù, ó ń bá dráàgì ìbẹ́pẹ yìí, èmi ó ká o, ò lè dí mi lọ́wọ́, èmi ó ká o. Bí wọn náà ṣe ń bá àwọn ogun ayé rẹ̀ dráàgì. Ó sì gbàdúrà pé Olúwa agbára ẹ̀mí mímọ́ o, ó yá gbé mi wọ̀ lónìí, gbogbo ire tí mo fẹ́ gbà tí mi ò rí gbà látọjọ́ tó ti pẹ́. Ó yẹ ẹ̀yin ogun ọ̀run ẹ máa gbé lé mi lọ́wọ́ lónìí, ẹ̀yin ogun ọ̀run ẹ máa gbé lé mi lọ́wọ́ lónìí. Ó ń bá dráàgì ní instead of tí ó fi ké pe Ọlọ́run pé Olúwa ìwọ lolùrànlọ́wọ́ mi, bá mi ká ìbẹ́pẹ yìí, ìbẹ́pẹ yìí mo fẹ́ ka ògo mi, mo fẹ́ rí lo. Ó wá ń dráàgì, bí wọn náà ṣe ń dráàgì tó lọ ilé aláwo tí wọ́n ń lọ ló fi ń bá dráàgì o. Tó ń lọ ní oníbọ̀rìṣà, ó ń lọ ọ̀dọ̀ wòlíì èké, ọ̀dọ̀ pásítọ̀ èké, ọ̀dọ̀ jíye èké, nítorí wọ́n ní mansion church, wọ́n ní ká lálálá. Ó ké pe Jésù tí ó gbà ọ́ fúnra rẹ̀, ó bá dráàgì pé ìbẹ́pẹ yìí àjọká ni irọ́ ni ìwọ ìbẹ́pẹ yìí, èmi ni màá ká ọ. Ó wá ń bá dráàgì, ó ń bá ayé rẹ̀ dráàgì. Ẹ jẹ́ àtúnjọ wò lẹ́ẹ̀kan sí, ẹ tún wò ó. Mo fẹ́ kó yé wa, ẹ rí i pé ó ti ń nàgà láti ká ògo ní ìbẹ́pẹ yẹn o. Ògo ẹ̀ ní ìbẹ́pẹ tó fẹ́ ká yẹn o. Ẹ rí i pé ó ti ń nàgà. Kí ló wá ṣe níbí? Kí ló fẹ́ ṣe gan? O ṣe fẹ́ ká bẹ́pẹ yìí. Ṣé wọ́n lo ní? O ò lè ká. Má bí mi ní ìbéèrè tí ò ní ìtumọ̀. Ohun tí mo bí ẹni kó dá mi lóhùn. Mo ní kí ló wá ṣe ní ibí gan? Orúkọ mi ni Ṣadé. Ebi ń pa mí, mo sì fẹ́ ká ìbẹ́pẹ kí n jẹ. Orí rẹ̀ burú fún ọ̀rọ̀. Ọlọ́pàá ìwọ tèpè. Kí la gbé kí la jù? Kí ló fẹ́ pè? Pé o tiẹ̀ ní àyà láti máa bá mi rojọ́ pé ta ni mí. Ẹ wo bó ṣe ń bá ọjọ́ wa. O ò ní gbádùn. Gbọ́nà ṣé bàbá ńlá kú bàbá tiẹ̀, òun ló gbin èso síbí báyìí tó fi ní ìwọ wá, o fẹ́ ká ìbẹ́pẹ, o fẹ́ jẹ. Kí ni tí mo ṣe tí mi ò fi lẹ́tọ̀ọ́ láti ká èso? Ohun tó ṣe. Ẹ ti gbọ́, ó ta lóhùn pé béèrè ẹ ò nítumọ̀. A kì í gun igi ká kó ènìyàn lọ́nà o. Ibi tí a bá pa ewu sí, ibẹ̀ ní padà sí o. Ìyẹn òkété. Gbọ́n, odò kan kì í ṣàn kó bojú wẹ̀yìn láíláí. Rárá, ìyẹn ò ṣeé ṣe. Kò sí ẹnikẹ́ni tó máa jẹ ìgbín tó máa jẹ ìkarahun mọ́. Gbọ́nà, ṣé ìwọ ti rí ibi tí wọ́n pàdé ọmọ ejò tí wọ́n ṣe é lóore? Mo lóò lẹ́tọ̀ọ́ àti jẹ èso. Ò ń bi mí pé kí ló ṣe? Ìdí tí mo ní láti dá ẹ dúró ó pọ̀ rẹpẹtẹ. Ìbá dára kó o tètè kúrò níbí báyìí kó má jẹ́ kí n yíjú padà sí ẹ. Gbogbo ọ̀rọ̀ tó ń dá lóhùn yìí ká ló wà nínú ẹ̀mí tó wà nínú agbára Ọlọ́run ni. Ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kó máa fi dá lóhùn. Wàá ká ẹ̀fún àbẹ́ẹ̀dì.
ẹni pé kí n má kà ẹ̀mí òkùnkùn yìí mo máa ka àwọn tó nífọ̀ tó lè kọ́ lójú ẹ̀ lọ wọ́n gbìyànjú ẹ̀ wọ́n rí ṣe ó fẹ́ kà bí ó fẹ́ kà máa fi ojú ẹ̀ búburú kan kì yóò ṣubú lù mí bẹ́ẹ̀ ni àrùnkárùn kò ní wọ inú ilé mi ọmọ ọlọ́run ní èmi agbára òkùnkùn kan kò ní borí mi nítorí pé tí ìmọ́lẹ̀ bá dé òkùnkùn yóò paradà ẹ̀rí òun máa ágìw ṣùgbọ́n ẹ̀mí òkùnkùn fi ọ̀rọ̀ òkùnkùn dé mọ́lẹ̀. ẹgbọ́ ìbẹ́pẹ eléyìí mo máa ka ṣó wàá jẹ́ kó rí ká. ṣó jẹ́ kó rí ká. ṣé ẹ rí pé kò jẹ́ kó rí ká. ṣé ẹ rí pé kò jẹ́ kó rí ìbẹ́pẹ yìí ká. Ó yá ìwọ náà sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo àṣìṣe tí mo ti ṣe tí mi ò fi rógòlò tí ẹ̀mí òkùnkùn fi borí mi Olúwa ó yá bá mi ṣàtúnṣe lórí ẹ̀ lónìí fi agbára ẹ̀mí mọ́ rẹ ṣàtúnṣe lórí ẹ̀ lónìí gbogbo àṣìṣe tí mo ti ṣe tí ẹ̀mí òkùnkùn fi jẹ́ kí n rógòlò agbára ìyanu Ọlọ́run ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lónìí agbára ìyanu Ọlọ́run ó yá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀ lónìí 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 gbogbo èpè tó ti yí ògo padà sí ibi fún mi gbogbo èpè tó ti yí ògo padà sí ibi fún ọmọ mi agbára Ọlọ́run o ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó yá parẹ́ lónìí 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 máa gbàdúrà yìí lọ ó yá májẹ̀mú atini sínú ipò àìsàn ó yá fàyè mi sílẹ̀ gbogbo èpè atini sínú ipò àìsàn gbogbo èpè atini sínú ipò ìpọ́njú ó yá lórúkọ Jésù gbogbo èpè atini sínú ogun àìrógolo ó yá lórúkọ Jésù ó yá fàyè mi sílẹ̀ 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 ó yá májẹ̀mú atini sínú ipò àìsàn gbogbo èpè gbogbo èpè gbogbo èpè gbogbo èpè atini sínú ìpọ́njú ó yá lórúkọ Jésù jáde láyé mi jáde láyé ọmọ mi gbogbo agbára tó lọ́mọ mi ò rógòlò gbogbo agbára tó ní ọkọ mi ò ní rógòlò gbogbo agbára tó ní aya mi ò ní rógòlò lórúkọ Jésù ó yá ẹ máa dòkú lórúkọ Jésù ó yá ẹ máa dòkú lórúkọ Jésù ó yá ẹ máa dòkú ọdún yìí máa ń tán lọ o gbọ́dọ̀ rógò yìí lò ìbẹ́pẹ yìí ọmọbìnrin yìí ìbárí ká ló súnmọ́ Ọlọ́run ni ká ló jẹ́ ẹni tó ní ẹ̀mí mímọ́ Ọlọ́run nínú yóò dára fẹ́yìn tẹ́ ẹ bá mi dáhùn àdúrà yìí ọkùnrin tó kọ́kọ́ dáhùn ẹ̀ èmi àti yẹn sọ̀rọ̀ màá fún ibi tẹ́ ẹ bá fẹ́ kí n fi sí 10,000 naira ẹ̀bùn ẹni tó gbà á nìyẹn pé kò sí agbára ẹ̀mí mọ́ nínú ẹ̀ kò sí agbára ẹ̀mí mọ́ ó ń fi agbára ìbínú ló fi ń bá ẹ̀mí òkùnkùn wọ̀ jàkadì kò béèrè fún agbára Ọlọ́run kò béèrè fún ìdásí Ọlọ́run lórí ogun yìí kò béèrè fún pé Olúwa jẹ́ kí n ṣàṣeyọrí mo gbọ́dọ̀ ká ìbẹ́pẹ yìí ẹ̀mí mímọ́ yẹ ẹ̀rọ mi ní agbára láti ká ògo yìí láti rí ògo yìí gbà ó yẹ ẹ̀rọ mi ní agbára àbẹ́ mọ̀ pé ògo rẹ̀ ní ìbẹ́pẹ wọ́n fi bí wọn náà ṣe ń lá àwọn àlá tó jẹ́ pé àlá náà kì í yọrí síbi tó dáa àwọn nǹkan tí Ọlọ́run fi hàn ọ́ nìyí ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo ohun tí mo ti lé tí mi ò rí gbà gbogbo ohun tí ẹ̀mí òkùnkùn ò jẹ́ kí n débẹ̀ gbogbo ohun tí ogun adín lọ́wọ́ tí ò jẹ́ kí n débẹ̀ Olúwa gbà mí Olúwa gbé mi débẹ̀ lónìí Olúwa fàánú gbà mí Olúwa fàánú gbà mí Olúwa fàánú gbà mí gbogbo ègún ilé bàbá tí ò jẹ́ kí n rí ògo gbà gbogbo ègún ilé bàbá tí ò jẹ́ kí n rí ògo lò Olúwa mú kúrò nínú ayé mi Olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ Olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ ègún májẹ̀mú ìkorò Olúwa parẹ́ lórí ayé mi èpè ìran ìyá èpè ìran bàbá Olúwa parẹ́ lórí ayé mi èpè ìran bàbá èpè ìran ìyá èpè ìran ilé ọkọ èpè ìran ilé ìyàwó Olúwa parẹ́ lórí ayé mi 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 gbogbo ogun òkùnkùn lórí ayé mi lórí ayé àwọn ọmọ mi ó yẹ ẹ máa dòkú ní orúkọ Jésù gbogbo ogun èpè òkùnkùn ó yẹ ẹ máa dòkú Olúwa gbogbo ogun èpè òkùnkùn ẹ rí i pé ẹ̀mí òkùnkùn ń ṣépè fún ó ń ṣépè fún èpè ló ó ń ṣẹ́ èpè ó ń ṣẹ́ èpè fún ó ṣẹ́ ìkíní ó ṣẹ́ ìkejì ó sì ń ṣe instead of kó náà fi agbára Ọlọ́run dá a padà fún pé ìwọ ẹ̀mí òkùnkùn yìí lórúkọ Jésù gbiná sọnù ó yá gbiná sọnù ṣùgbọ́n tó wà lọ́kàn rẹ̀ ni pé mo ṣàfẹ́ ká ògo àwọn àṣìṣe tó ṣe nìyẹn o pé ògo yìí ni èmi ṣàfẹ́ ká ògo yìí sá ògo yìí èmi ó ṣàkà sá
kò gbọ́ pé jẹ́ n kọ́kọ́ bátú gbogbo ẹ̀mí òkùnkùn tí ò jẹ́ kọ́wọ́ mi ó ní ògo yìí tẹ̀ tí ò jẹ́ kí n rí ògo yìí jẹ́ n bátú wọn kí wọ́n dòkú ná nígbà náà yóò fi ìrọ̀rùn ká ògo ṣùgbọ́n ó fẹ́ ká ògo yìí tipátipá ibi ògo yìí lẹ̀mí ẹ̀ wà kò ké pe Ọlọ́run pé Olúwa fọwọ́ agbára gba ògo yìí fún mi fọwọ́ agbára gba ògo yìí fọmọ mi bẹ́ẹ̀ náà nìwọ náà ṣe ń lọ káàkiri pé àní kọ́mọ mi ó ṣàrògolo kọ́mọ mi ó ṣàròkọ kọ́mọ mi ó ṣàrògolo kọ́kọ́ mi ó ṣàròkọ ó gbàdúrà sáwọn adínilọ́wọ́ tí ò jẹ́ kógo yìí ó farahàn àwọn adínilọ́wọ́ tí ò jẹ́ kó lè rógo yìí ká ó gbàdúrà kọ́ lọ́ mú wọn kúrò àwọn adínilọ́wọ́ ara wọn ní ègún ilé bàbá rẹ àti ìyá rẹ ara wọn ní àwọn ọ̀rẹ́ tó ń bá rìn ara wọn ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ara wọn ní ẹ̀mí ọ̀lẹ ara wọn ní ẹ̀mí ẹ̀ṣẹ̀ ó yá sọ fún Ọlọ́run pé Olúwa gbogbo èpè atúnidá ẹ wo bí ọmọbìnrin ṣe ń ṣépè fún gbogbo èpè atúnidá nínú ayé mi tí ò jẹ́ rógolo ẹ̀mí mo yá gbà mí 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 gbogbo èpè tí ò jẹ́ kí n kó èrè iṣẹ́ mi gbogbo èpè tí ò jẹ́ kí n kó èrè ògo mi ó yá lórúkọ Jésù ó yá ẹ gbà mí Olúwa ẹ tú mi dá 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 ẹ tú iná ẹ̀mí mọ̀ mi dá ẹ tú iná ẹ̀mí mọ̀ mi dá ó yá ẹ gbàdúrà ògo yìí o gbọ́dọ̀ rí lò o gbọ́dọ̀ gbà á àlá rẹ gbọ́dọ̀ yí padà àlá rẹ gbọ́dọ̀ yí padà ó yá bẹ̀rẹ̀ sí béèrè bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ àlá rẹ gbọ́dọ̀ yí padà láti òní lọ àlá rẹ gbọ́dọ̀ yí padà lójú àlá rẹ o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣe àṣeyọrí o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí borí ogun òkùnkùn ní orúkọ Jésù olùgbàlà o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí borí ogun òkùnkùn ní orúkọ Jésù olùgbàlà gbogbo ìwọ tó gbé omi sílẹ̀ agbára ẹ̀mí mọ́ kó wọnú omi yìí lọ ọgbọ́n tó gbé ànájọ́ sílẹ̀ agbára ẹ̀mí mọ́ kó wọnú ànájọ́ yìí lọ tí o bá ti bẹ̀rẹ̀ sí lò kó rí ọwọ́ Ọlọ́run kó rí ìyanu Ọlọ́run gbogbo àlá òdì láti òní lọ ọ̀run fagilé lórí ayé rẹ gbogbo ẹ̀mí adínilọ́wọ́ gbogbo ẹ̀mí ajánilólè ògo lórúkọ Jésù ẹ̀mí mọ́ bá wọn wí 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 ní orúkọ Jésù ẹ̀mí mọ́ palẹ̀ wọn mọ́ ẹ̀mí mọ́ palẹ̀ wọn mọ́ ní orúkọ Bàbá ní orúkọ Ọmọ gbogbo ìrìn àjò tí wọn náà ti rìn tó ti mú ọ ṣògonù láti òní lọ ọ̀run gba ògo náà padà fọ́ ní orúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run gba ògo náà padà fọ́ ó gba ògo rẹ padà ó ní orúkọ Jésù ohun gbogbo tó ti nàgà tó rí mú láti òní lọ ọ̀run gbé lé ọ lọ́wọ́ ọ̀run gbé lé ọ lọ́wọ́ ọ̀run gbé lé ọ lọ́wọ́ ní orúkọ Jésù olùgbàlà ó ti rí bẹ́ẹ̀ àṣẹ sì ti gùn ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ àmín 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 lórúkọ Jésù ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ògo ni fún Ọlọ́run lókè ọ̀run ògo ni fún Ọlọ́run lókè ọ̀run mo fẹ́ ká dúró lórí àdúrà yìí mo fẹ́ kó o tẹ̀síwájú lẹ́yìn àdúrà yìí tán mo fẹ́ kó o tún continue bẹ̀rẹ̀ sí mọ́ bá Ọlọ́run sọ̀rọ̀ lórí gbogbo ibi tí wọ́n náà ti ṣe àṣìṣe ẹ̀rí màmá yìí náà wọ́n ní ṣe ó ní yàrí nílé ẹ̀rí àwọn àṣìṣe kọ̀ọ̀kan nínú tí màmá yìí eré àkọ́kọ́ tá a kọ́kọ́ wò ẹ̀rí àwọn àṣìṣe kò fura ẹni ẹ̀mí sì ń sọ ẹ̀mí ń jẹ́ kó yé pé ó yẹ kó fura pé ẹ má máa gbórí yílẹ̀ fún oríṣiríṣi onídìrí mọ́ ó yẹ kó fura pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ tí ẹni fi ń tẹnu mọ́rọ̀ yìí tó fi ń tẹnu mọ́rọ̀ yìí tó fi ní lọ mú làrí mi ó yẹ kó fura ọ̀pọ̀lọpọ̀ wa náà la kì í fura nígbà tí ogun bá bọ̀ a kì í fura nígbà tí àwọn nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ nínú ayé wa a kì í tètè fura ó dìgbà tí nǹkan yìí bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tán nígbà náà la tó máa ń fura nígbà tí àìsàn bá bẹ̀rẹ̀ a kì í fura orúkọ Jésù agbára tí ara ó fi máa fún wa láti mọ̀ pé ogun ni lórúkọ Jésù ọ̀run yóò gbé wọ̀ wá agbára tá ó fi máa dá ẹ̀mí òkùnkùn mọ̀ ọ̀run yóò gbé wọ̀ wá lórúkọ Jésù agbára tá ó fi máa dá àwọn ẹni bí mọ̀ lórúkọ Jésù ọ̀run yóò gbé wọ̀ wá ní orúkọ Jésù Kristi olùgbàlà àmín àmín mo ẹjá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ó ṣé ẹ̀mí mọ́ ó ṣé ayérayé ó ṣé ọba àwọn ọba ó ṣé ọba tó pọ̀ nípa àti agbára ó ṣé o ẹ̀mí mọ́ ó ṣé o ayérayé ó ṣé o Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ ó ṣé o agbé ọ̀gá ayìn ọ́ lógo 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 ní orúkọ Baba ní orúkọ Ọmọ ní orúkọ Ọlọ́run ẹ̀mí mọ́ a ó máa yin Ọlọ́run lógo títí láé àti láéláé àmín 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 lórúkọ Jésù hallelujah 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 ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹ jẹ́ ká gbọ́ announcement yìí dáadáa ẹ jọ̀ọ́ yóò dára fún wa ní orúkọ Jésù a ó sì rí àánú gbà Ọlọ́run fi ìran náà hàn mí pé títí tí oṣù ọdún yìí ó fi parí gbogbo ọjọ́ tí ó bá ti bọ́ sí on the 15 gbogbo ọjọ́ tó bá ti bọ́ sí on the 15 ká wà ní iwájú òun pẹ̀lú ààwẹ̀ àti àdúrà gbogbo ọjọ́ tó bá ti bọ́ sí on the 15 nínú oṣù
on the 15 ti àkọ́kọ́ ó ní ọjọ́ Saturday tó ń bọ̀. On the 15 ti àkọ́kọ́ ó ní ọjọ́ Saturday ká wà níwájú Ọlọ́run pẹ̀lú àdúrà àti ààwẹ̀. Ó sì jẹ́ ọjọ́ tí à ń ṣe program ní orílẹ̀-èdè Australia. Program ẹ̀ẹ̀mejì ni ó wà á wáyé ní ọjọ́ yẹn o. A ó ṣe ní alẹ́, program wà ní alẹ́ Friday. Alẹ́ Friday yẹn mọ̀ pé táìmù wa àwa ó ti bọ́ sí Saturday. A ó ti bọ́ sí Saturday. So a ó ṣe program tí a máa ń ṣe ní alẹ́ Friday. A tún wá ṣe ní ọjọ́ Saturday tí ó jẹ́ on the 15. Ṣé ẹ ti gbọ́? On the 15 of the month a gbọ́dọ̀ wà níwájú Ọlọ́run pẹ̀lú ààwẹ̀. Mo fi Ọlọ́run bẹ̀ wá. Ntí Ọlọ́run ò bá sọ èmi ò ní ṣe o. Ntí Ọlọ́run ò bá sọ èmi ò ní ṣe o. On the 15 of October Ọlọ́run ní ká wà ní, èmi ò mọ̀ dí o. Ẹ rí i pé kì í sọ ìdí fún mi. Ó lè kú ọ̀la, ó lè jẹ́ ọjọ́ tá a bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí ni ó tó sọ ìdí fún mi. Yóò kàn sọ fún mi pé lọ ṣe nǹkan báyìí, kò ní sọ ìdí. Ẹkún ti rí láìmọye ìgbà. On the 15 of October a wà ní iwájú Ọlọ́run pẹ̀lú ààwẹ̀. Program ó wáyé àkànṣe àdúrà ni. Ìwọ tó bá ní ẹni tó ń wọ́ ọmọ, ìwọ tó bá ní ẹni tó ń ṣàìsàn, ìwọ tó bá wà nǹkan kan kí ọdún yìí tó parí ní níwájú Ọlọ́run, gbé omi rẹ síwájú, darapọ̀ mọ́ wa pẹ̀lú kíni, pẹ̀lú ìgbàgbọ́ rẹ. On November 15 á jẹ́ ọjọ́ Tuesday. Á jẹ́ ọjọ́ Tuesday ní Australia. Ṣé ẹ rí i pé Ọlọ́run ní agbára? Ó tún bọ́ sí ọjọ́ tí à ń ṣe program náà ní àárọ̀ Tuesday lọ́dọ̀ tiwa. Yóò jẹ́ Monday, alẹ́ Monday. Double prayer ni. A ṣe ti ọjọ́ Monday, a sì tún ṣe ní àárọ̀ ní ọjọ́ on the 15. On the 15 lórúkọ Jésù tí a bá ṣe màá ṣàlàyé gbogbo ẹ̀ fún wa. November 15 ní ọjọ́ on the 15 November ọjọ́ Tuesday ni ó bọ́ sí ní ọ̀dọ̀ tiwa ní àárọ̀ Tuesday ni ó bọ́ sí. Yóò jẹ́ òru Nàìjíríà, yóò jẹ́ òru ní Nàìjíríà. Yóò dára fún wa lórúkọ Jésù. Ọjọ́ on the 15 of December ó jẹ́ ọjọ́ Thursday. On the 15 of December ó jẹ́ ọjọ́ Thursday. Ẹ jọ̀ọ́ ẹ lọ kọ sílẹ̀. On the 15 of December ó jẹ́ ọjọ́ Thursday. Lórúkọ Jésù yóò dára fún wa. A ó sì rí ọwọ́ Ọlọ́run nínú ayé wa. Ààwẹ̀ ni o. Ààwẹ̀ pẹ̀lú àdúrà ni o. Ààwẹ̀ pẹ̀lú àdúrà every 15 of the month tí ọdún yìí ó fi parí. Lórúkọ Jésù a ó sì rí ọwọ́ Ọlọ́run. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ a ó rí ọwọ́ Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi a ó rí ọwọ́ Ọlọ́run. A ó ti bẹ̀rẹ̀ àdúrà àti ààwẹ̀ tí a máa ń gbà parí ọdún, èyí tí ó fi bọ́ sí crossover bí a ṣe ṣe ní last year. Yóò jẹ́ on the 31st yẹn ni yóò jẹ́ ọjọ́ tí a máa ń fi sílẹ̀ láti pè wọlé, láti give testimony ẹ̀, láti pè wọlé, láti dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, láti pè wọlé, láti gba àdúrà ìparí ọdún lẹ́nu ìránṣẹ́ Ọlọ́run, láti ẹnu Ọlọ́run. Lórúkọ Jésù yóò dára fún wa o. Ẹ má jẹ́ ká gbàgbé on the 15 àkànṣe program ní on the 15. On the November 15 àkànṣe program. December 15 àkànṣe program pẹ̀lú ààwẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé, yóò dára fún wa ní orúkọ Jésù. Ọlọ́run yóò ṣe àṣepé rẹ̀ nínú ayé gbogbo wa. Lórúkọ Jésù Ọlọ́run yóò dá ẹ̀mí gbogbo wa sí. A ó sì rí ojú rere àti àánú Ọlọ́run ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mọ́. Bí ẹ ṣe ń lọ báyìí, ẹ ò ní lọ lékú lọ́wọ́, ẹ ò ní lọ lé àrùn lọ́wọ́. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá gbogbo wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo f'Olódùmarè. Ojú sókè, ẹlẹ́ṣẹ̀ wò. Ọkùnrin Káfárì ni.
ṣàn. Àná lẹ́gbàá o. Nígbàkúgbà Jésù ṣẹ́gun ayé o, ìrètí ayọ̀ ní tiwa ojí o. Jésù ti dá, Hallelujah, Jésù ti dá, Hallelujah, Jésù ti dá, ojí o. Àdìgbẹ́ra alámi lọ́dún wá nílé. Ìjà dópin o. Ogun síta olùgbàlà jagun mọ́lú o, orin ayọ̀ la ó máa kọ, ó jíǹde o. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde. Àdìrẹ́ra alámi lọ́dún wá nílé. Bẹ́lẹ́sẹ̀ sọ́wọ́ pọ̀ tí wọ́n dìde sólúwa, báyé sátọ́ pẹ̀lú èṣù, èké ni wọ́n Jésù jíǹde ó jí o. Hallelujah, Jésù jíǹde. Hallelujah, Jésù jíǹde o. Hallelujah, Jésù jíǹde o.
Jésù jíǹde.